ti ìsìlámù ṣubú pé ìsìlámù òpó ẹ̀ ti dúró gbọ̀ngbọ̀n. ìsìlámù tó ti àwa wò ṣubú pé ìsìlámù tó ti ṣubú a ti bá kanlẹ̀. islam ẹ wo ó ti lọ tefetefe kódà mọ́sálásí kan wà ládùúgbò wa tí n bá ń kọjá lọ nǹkan mọ́ sọ pé ẹ àfà ẹ wá kájọ kírun màá ní ìrun bo èmi ò kírun fàlà o gbogbo òrùn tẹ́ ń kí àlá lónìí wọ́n á ní ẹ ọlọ́run náà ni ọlọ́run yàtọ̀ sálà. wàlẹ̀ àzírí iná lè ń zánà lábẹ́ òzìrí ẹ̀rí tẹ́ ma sọ pé ọlọ́run àlá ní pé àlá ní ìrọ̀lẹ́ ayé obìnrin ó mọ sí ìrúnlẹ̀ ìrọ̀lẹ́ ayé obìnrin ó mọ wọ ṣòkòtò ìrọ̀lẹ́ ayé gbogbo wọ́n sa àtàṣe ẹ̀mọ́ tí kìíní ó fi dùn ìrọ̀lẹ́ ayé nìkan tó sọ wàlẹ̀ àzírí ìrọ̀lẹ́ ayé lásán ni o ẹ wo ibi tán wá lọ mọ́ wọ́n lè wá lo ìrọ̀lẹ́ ayé nǹkan mọ́ sọ fún odidi oṣù mẹ́rin ẹ̀rí táwọn yáà náà mọ̀ sọ pé Allahu Akbar jalla jalalu ẹ mọ̀ aláìmọ̀ kan torí ẹ̀ ṣẹ́rí ẹni tí ò bá mọ̀ ń pẹ́ ẹ̀sìn yẹn ó ní problem torí mi ò rí kankan bẹ̀ tá a bá fẹ́ kírun tá a bá to sáfù báyìí gàrú mi máa ń pọ̀ ni máa ta ganga ní tẹ́pẹ́ ìtẹ́ bá dó lẹ́gbẹ̀ẹ́ mi kẹ́ mọ̀ pé ṣé ẹ fẹ́ lọ bá dà nísinsìnyí níbi tí kíni ẹ ti dùn mọ́ wá dé pé Allah la fẹ́ sìnkú tẹ́lẹ̀ tá a bá ń kírun bẹ́ẹ̀ lómi tó máa sọ pé àfa lárúbáwá dùn lẹ́nu yín o à ń takàlámù ní àròbí yàlìjẹ́jì àpẹẹrẹ tẹ́ ń sọ lárúbáwá báyìí lárúbáwá yẹn dùn ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ka Kùránì àbí pọ́nmọ́ lárúbáwá inú àwa oríwó wa máa wú ẹni ká odùfá bóyá làmọ ẹyọ kan bẹ́ẹ̀ àwa wa lọ́mọ ìtàn onítàn àṣìmọ́ tiwa ẹ̀rí pé nǹkan ti ṣe wá gidi. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fi irú ẹ̀yìn báyìí tó fi ṣe torchlight torí tí òkùnkùn bá kùn téyàn ò bá rí tí ó fi rí náà ó lè gba orí mẹ́nítìn ẹ̀bẹ̀ ẹnìkan náà ni Elédùmarè máa ń lò so lọ́rọ̀ kan wàsálàtù wàsálàm ala Rasulullah àwa dúpẹ́ gan lọ́wọ́ yín pé ẹ jẹ́ ká mọ̀nà ká ti gbà pé àfáà ni wá táwa náà sì kéwú wọn bá tó sì jẹ́ pé gbogbo ibi táwọn náà bá ti ń sọ̀rọ̀ nípa Allah àwọn náà mọ̀ sọ pé akẹ́kọ̀ọ́ nípa Allah ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ń sọ ẹni tó bá jẹ́ Yorùbá gidi tó yẹ pé bàbá ẹ̀ ìrandíran bàbá rẹ̀ kò tán mọ́ Fúlàní ó yẹ kó rí rẹ̀ pé kódà ìwọ̀nba ọ̀rọ̀ ti tó fọmọlúàbí ìran ẹni tí ìran rẹ̀ bá ṣe Fúlàní o tó jẹ́ pé bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ wọn àtàn mọ́ Fúlàní gbogbo tẹ́ ń sọ yẹ kó yẹ èmi tí mo bá yín sọ̀rọ̀ àáfàá súnà ní mí tá a sì ka àwọn tíra tó ń pè ní fíkì súnà àti àwọn tí wọ́n ṣe tíra náà tá a mọ̀ ní òfèmí tá a dẹ̀ mọ̀ àwọn lára àwọn tó gba ọ̀rọ̀ wa náà bí àwọn Abu Huraira àti Ibnu Majah àti gbogbo àwọn tefsir so àwa náà gbìyànjú nù Islam ká tó mọ̀ pé irọ́ ni kò sí kankan bẹ̀ kódà kẹ́ tó jáde kẹ́ tó mọ̀ gbé gbogbo kinní jáde làwọn àkàn tí ń rò pé irọ́ ni kinní wọ́n jà mọ́ ní pé sáà mọ́ bẹ́ ẹ mọ́ bẹ́ náà ẹ mọ́ bẹ́ náà ẹ mọ́ bẹ́ náà wọ́n wá dà lápọ̀ mọ́ lọ́n kó jọra wọn gbogbo ọ̀rọ̀ tí Allah ń sọ nínú Quran tí ń ṣàlàyé fún Muhammad Allah ń fọwọ́ gbáyà ni ó ń sọ̀rọ̀ kò sọ pé èmi Elédùmarè ni mò ń sọ̀rọ̀ ẹ o gbogbo tí ń sọ ń rí fásitì pé ìrẹ Muhammad èmi Allah ni mo ránṣẹ́ o ó sì gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ sí àyà kókó nàkí ní tí ń bá sọ òun náà ni kò sọ fún àwọn ọ̀rẹ́ àyìn wọn tí ń ṣe ìran lárúbáwá bẹ́ẹ̀ náà ni ó sọ̀rọ̀ fún àwọn Ansar tó yẹ pé àgbọ̀dọ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ṣùgbọ́n àwa yóò kírun mọ́ o látijọ́ ta tí òdodo ti fòdodo hàn tí rọ́nà dẹ̀ ti fira rẹ̀ hàn so ní tí wọ́n ń ṣẹlẹ̀ ń sìn náà ni pé díẹ̀díẹ̀ náà ni àwọn èèyàn ó máa gbọ́ torí àwọn ọ̀gọ̀rọ̀ tí ò gbọ́ ń pọ̀ o irú àwa tá à ń gbọ́ ń sọ la pé àwa ní fóònù ńlá kan ni o tó jẹ́ pé Android ni tó jẹ́ pé tẹ́lẹ̀ bá post ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ náà bá post ẹ̀ gbọ́ àwọn kan wà tí wọ́n tiẹ̀ ní Android rárá tó jẹ́ pé torchlight náà fi lò tó jẹ́ pé ta ni ó ṣàlàyé irú eléyìí fún ọ tó jẹ́ pé bá ń ṣàlàyé fún ẹ pé Allah ìsọ Ọlọ́run lọ́dọ̀ ẹlòmí ó lè gé orí yín ìjọ kan ẹnìkan mo wọṣọ àfáà ni mo wà nù mọ́tò mo ń lọ sí Island ó wá ń sọ̀rọ̀ wá sọ pé sọlú alánàbí yìí kẹrí sallallahu alaihi wa sallam adúpẹ́ lọ́wọ́ lèmi wá ní pé dákun wàfà ó ní náà sàlámù alaykum àfọ sálámù sí mo ní pé ṣé Allah àti Ọlọ́run ṣe kankan ni wọ́n ó ní nǹkan kan náà ni mo ní ìgbà tá à ń sọ̀rọ̀ nú àlùkùránì òun Allah ní porí rẹ̀ fún Muhammad o so gbogbo ọ̀rọ̀ ṣe ní gbogbo àfáà tán máa ń wá bí àwọn gan ti mọ̀ pé òdòdó ọlá pé ibi tán ti ń jẹnu ṣé àfáà tí ò kọ́ bábà tí ò kọ́ tailor tí ò kọ́ bricklayer tó sì wà ní 60 years kí wá ní ó mọ̀ fi jẹun irọ́ náà ni ó mọ̀ pa lọ kódà kẹ́yìn tó sọ̀rọ̀ àìmọye àfáà tí kírun lára àwọn àfáà tán máa ń pè ní àwọn àfáà oníbídíà oníjálàbí
àwọn èèyàn máa ń sóògùn tiwọn èmi ò ń kírun nu wọn ó kàn máa ń wọ jàlábíà tí ó sì máa dé fìlà ni tó sì lọ ọ́fíìsì tí máa ń dáhùn èèyàn lóhùn. So Ọlọ́run ti lo ẹ̀yin ní sábàbí pé kí ọmọ Yorùbá lè kúrò nínú ìgbèkùn inú ilé tí wọ́n sì ti ra bẹ́ńbẹ̀ tó kún bámú ìjọ kan láwọn ọmọ mi ní pé dáàdi àwa náà ti fẹ́ tó sí ìta máa ka tíra tí ní gbogbo ẹ̀ lá máa sún dànù kò sí kankan tí ó ṣẹlẹ̀. So Ọlọ́run ti jẹ́ ká wà kan tí làákàyè wá pé tó jẹ́ pé bàbá wa àti ìyá wa ó ń jẹ́ kó yé wa pé ẹ̀jẹ̀ wọn o inú Yorùbá yìí náà ti jáde kò nídìí kan ṣe wàásù lọ títí fún yàn kóun náà tó mọ̀ pórí òun ó pé ìgbà tẹ́ ní kí n máa gbàdúrà sọ́lọ́run kí n ṣe tó wá lo òkè mo fẹ́ kírun sìn mo ẹ̀ṣẹ̀ wá ní alhamdulilayi rabbil alamin aramani arahim maliki yaumidini iyyaka na'budu wa iyyaka nasta'in. Even àwọn tó tò lẹ́yìn mi ò mọ ìtumọ̀ súrátù Fátíà ẹ̀dẹ̀ má dẹ̀ sọ pé ọ̀bọ̀n gbọ́ bọ́pọ̀n afọ́jú má rọrìn àfa àti ń kírun gan ẹni ẹ pé tẹ bá fẹ́ járó àfa ẹ sọ pé àfa ìpè yìí rọmọ bí o ẹ bá mi bẹ Allah kó fún mi lọ́mọ kẹwàá ní kó ṣàdúrà fún yín kó wálé mẹ́rin kẹwàá ní kó mọ ṣàdúrà àdúrà ò lè gbà àìmọye táwa ti ṣe àti ṣàdúrà àti hàntú àti ṣe gbogbo pẹ irọ́ ni. So ojú ti là Ọlọ́run ti jẹ́ kí network social media ó ti tó àṣírí tó pọ̀ tọ́mọ̀tọ́ gbé kò sí tó wà nù Kùránì àṣàṣì ni kò sí kankan míì mọ́ kò sí kankan tán bá sì fẹ́ ṣàṣìyàn náà rí àwọn jínù náà ní ọmọ lu àwọn àlùjànnú. So Ọlọ́run tó wá gbé yín jáde bọ́ Ọlọ́run nípa yín sìn o torí àwọn iṣẹ́ ti pọ̀ tẹ́ ẹ ṣe fún wa ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o Ọlọ́run sì bá wa kún yín àwọn àfáà táwọn náà kú náà tán ti dódòdó mọ̀ tán fẹ́ sọ fún àwọn ẹ̀yìn wọn kó dodo rè Ọlọ́run ọba náà tọ̀ yóò kó sí wọn nú káwọn náà lè sọ òdodo ẹ rí pé àwọn àfóòtà mọ́ kò sọ́jà mọ́ oníkálukú ti ń tẹpá mọ́tẹ́ ẹlòmíì ti ń lọ ń dáko ẹlòmíì ti padà sídìí iṣẹ́ rẹ̀ ẹlòmíì ti ń gọ̀kadà ẹlòmíì ti ń gun kórópè ẹlòmíì ti ń gun márúwá tẹ́lẹ̀ ni wọ́n mọ̀ lọ sábà fa ẹgbẹ́ àfẹ́ ẹ̀dá kan bá ń sọ̀rọ̀ ayé mi àfáà táyé rè ò tí ì dáa tó wà ní pé àfáà tí ò níyàwó ńlé tí wọ̀ kan wá lọ bá ẹgbẹ́ ẹ̀dá kan bá ń wọ̀rọ̀ ayé mi wò. Ẹ wo a lè sọ̀rọ̀ tán Àkànbí Ọlọ́ba MS bàbá àti olówó Èkó àti bàbá ẹ ti rí àmọ́ àwọn òun pè yín ni o bẹ̀ gbogbo ẹ̀ pátá làwárí pé òdodo ni bẹ̀tẹ́ni tí bá ń jẹ́ ń di ẹ̀ yóò sì máa tákù yín pé rọ́ ni òun náà sì máa lọ́kàn rẹ̀ pé kí ní kò rí bẹ́ẹ̀. So ẹ ṣe gan o a ní káfí lè káfí kéyìn ni o àfa làwa o ṣùgbọ́n àwa ní fàfà. ẹ ṣe gan àfa ẹ yóò bó dìgbàjẹ́ lágbára lọ. Àmín. ìgbàjẹ́ kúrò nínú ẹ̀sìn Islam yẹn báwo ni àwọn èèyàn ṣe ìyá àti káàsì ẹ̀ báwo yẹn. n tí ń ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ tán bá ti mọ̀ yẹn pálá gidi léèyàn kò sẹ́ni tó àwọn tó bá súnmọ́ mi máa ń jóyè wọn ni pé rọ́ọ̀ ni kò sí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá sì wá kò sí tán fẹ́ wá bẹ́ẹ̀ mi fún tọ́lá mọ̀ pé mi gan ò túra lẹ̀ so ẹni tó tọrọ wá bá kàn yíra wa làwa máa ń sọ fún pé kíní kò sọ́nà ń bẹ̀ irọ́ ni o tètè padà wálé tó bá tó pé kíní kan àlá àlùjánnà kò sálùjánnà bì kan ìwọ ni kò hùwà dáadáa kalẹ̀ kó tó di pé o kú káwọn ọmọ ẹ̀ náà lè jèrè ń tó o sí kalẹ̀ kò sí kankan lá kò sí ti ń jálù kìámọ̀ so 419 ní gbogbo ẹ̀ so pé ẹnìkan máa ní pé kíní kan láti bo síbo bó lèmi àti bàbá rẹ̀ ti tán bó bá jẹ́ fámìlì mi gan ni bí ò bá kí mi mọ́ nítorí ẹ̀sìn kókó rẹ̀ sọ̀hún so tèmi ni káyọ̀ ọmọ mi ti dá kí n ti fòdodo hàn wọ́n pé tọ́ irọ́ lílé òdodo lílé tiwantiwa lílé èkìsà ní tààtàn tàwọn lárúbáwá rè tiwa rè ìṣẹ̀ṣe ti lárúbáwá òun nìrun kíkí àti gbogbo tí ń bẹnu Kùránì ìṣẹ̀ṣe tiwa Ọ̀rúnmìlà àti Ifá ti ṣàlàyé fún wa ìtàn sọ fún wa tẹ́lẹ̀ ẹ̀ àmọ́ ní àwọn èṣù àṣetánì Ọlọ́run ọba kábíyèsí rẹ̀ Ọlọ́run wọ́n ti dọ́pọlọ Yorùbá rú ẹ̀yin lọ́lọ́run tún ló ń sábà bí àti mọ́ tutù báyìí kan ti bàjẹ́ ńlẹ̀ Yorùbá ìfẹ́ lọ bá bàbá 90 mi bàbá 80 mi gan yóò mọ̀ ní má bá mi sọ bá torí ẹ̀sìn ó lè gé orí èèyàn ìgbà táwa iná wà ń bẹ ẹ lè sọ̀rọ̀ ń pa Allah àti bá rí àdámọ́ lè gé orí yín o níbi tí Allah àti Muhammad tó mú múdé ń gbà yà mí níbi tí mo nífẹ̀ẹ́ wọn dé níbi tá a ti kàkí ní òde tán ti brain wash wa dé ṣùgbọ́n nísìn ayé aláàgùn ní dà àti Muhammad gbòòrò mọ́kà tán wà so bàbá ẹ ṣe gan kò sẹ́ni tó fẹ́ bá wa fa nǹkan o bí wọn rí ẹ̀yin náà àwọn ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe ẹwọ̀ àwa nìkan ló lè ṣe àwa náà gbìyànjú sálẹ̀ ń bì nínú àwọn odò ọ̀pù tó àwọn akọ́ àgbà wọn kí wọ́n máa wá ẹ̀yìn tó máa gbé wọn so kọ́yé kó rẹ̀ aláwọ̀ yìí ẹrú náà ti kó wá ti tó. àyè yóò ti pèsè ó lọ fà á ó ti pẹ́ kíní ìṣẹ́rí kíní kò rọrùn àánú Ọlọ́run ni o àánú Ọlọ́run sì ti dé kò rọrùn ẹwà àwọn tán ti confuse ẹwẹ lómi tó yẹ pé kò lè dá ronú tí ò bá ti ka Kùránì àbí kò ka Bible kò tí in tó sì fẹ́ kànú bẹ̀ǹgan kò lè yé torí kì í ṣèdí rẹ̀ in tó wà máa ń bí mi nú ni pé tá a bá jọ ka tírà tán wọ́n tún máa sọ pé irọ́ ni ẹja lọ wo àdìsí báyìí àwa máa lọ wo bí àdìsí bíi mẹ́rin kí ni ṣẹlẹ̀ ṣé wà ló mọ̀ yẹ kéèyàn lè dá núrò ẹ mọ̀ téèyàn ò bá ti lè dá núrò aburú ni kíní iṣẹ́ rí kíní tẹ̀ ń sọ yìí àwọn tẹ́lẹ̀dùnmarè bá tètè ṣàánú àwọn ni ó tètè kú ẹ̀rí even ìgbà tí mo ní mo fẹ́ wá bí ọ̀rẹ́ mi kan ní ẹ má lọ bẹ̀ o àwọn kò sí bẹ́ẹ̀ ṣe nímọ̀ tó àwọn ms wọn kódà wọn ò bá yẹ yín jẹ́ bẹ̀ yẹn èmi náà wá ń farabalẹ̀ mo wá ń gbọ́
mò ń gbọ́ àwọn eléyìí yín tán sọ yìí òdodo ni àwa náà bá tiẹ̀ kéwú lọ púpọ̀ àwa yín táwa náà ké ìnárí pọ̀ òdodo náà ń sọ ibẹ̀ lèmi ti rí pé ó ti èèyàn kan náà lọ́lọ́ ló ń sábà bí àwa ti wá rí báyìí pé tọ̀ òdodo ti dé so irun wọn gbogbo ẹ̀ wọ́n padà kó lọ mọ́kà ni wọ́n fi lélẹ̀ fáwọn ọmọ onílé so gbogbo ọmọ táwa bí ń sìn kírun mọ́ ẹ̀rún bo gbọ̀gí ní jẹ́rùn lọ́dọ̀ ta ni àtàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ti lò yín sábà bí àwa náà ti gbé yẹ̀wò àti wọ̀tún àti wòsí àti rí pé irọ́ ni kò sí kankan bẹ́ẹ̀ bẹ̀sẹ̀ ẹran tó kú ń bẹ̀ nísìn ibẹ̀ náà ti ń jẹ àwọn náà sì kú ń bẹ̀ o àwọn náà kan fẹ́ kó nǹkan díẹ̀ jọ nítorí tá a bá fi rí ọdún bíi 5 lè réyàn mọ́sálásí mọ́ tẹ́ ẹ bá réyàn mọ́sálásí ajẹ́pọ̀ wọn mọ́lá àbá àwọn tó jẹ́ pé bàbá wọn àbí ìyá wọn ti rò pọ̀ mọ́ fúlàní àwọn lẹ́ẹ̀mọ́ nítorí gbogbo tẹ́ ń sọ ẹ wò gbàtẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ èèyàn mélòó ní gbọ́ yín ẹ wo January wò èèyàn mélòó kẹrẹkẹrẹ ẹ wò gbàgbà tí ó bá fi di tọdún tí ń bò bá fi dá sí méjì àfáàgùn ọmọ kọjá nídìí gan yóò mọ fọwọ́ bojú nítorí kò lè ta mọ́ kò sẹ́ni tó fẹ́ parọ́ mọ́ so irú àfáà wo ló fẹ́ kódà bẹ́ẹ̀ àfáà súnà àti tẹ̀blíkì àti tàhún àti tàdómúnù kò sí èyí tó fẹ́ wá tó fẹ́ ṣe wá gbogbo ẹ̀ láti jọ́ka àwọn ọmọ jóye pé torí tiẹ̀ ò bá pé orí ti wá ti pé torí kò sẹ́sìn téèyàn fẹ́ ṣe nílẹ̀ Yorùbá lónìí tí tó bá ti ṣe súnà gangan lórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwa sì ṣe súnà fódìdí 15 years la fi tẹ̀lé wọn so kò sẹ́ni tó fẹ́ júwe Allah àbí Muhammad àbáwọn tíra kan fún wa táwa náà mọ̀ ń pa ẹ̀ so àwa ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó bá súnmọ́ wa àwọn ọmọ jẹ́ wọn pé irọ́ lélẹ̀ òdodo lélẹ̀ so ìgbà tí èyí ti kírun máa ń sìn kódà ayé mi ti ní ìtumọ̀ ni tẹ́lẹ̀ tí mo gbàdúrà ìwọ Ọlọ́run ṣàánú Allah ṣàánú ayé mi èyí tún gbàwẹ̀ Monday èyí gbàwẹ̀ Thursday kí ló dé ayé ò yí padà àti mi ìmọ̀ tí ń ṣe mí ìgbà tí mo rí pé tí ń ṣe ni pé kí n jára mọ́ṣẹ́ ni ìgbésí ayé mi wá rọrùn mi gan wá rí pé àsánú gbèkún mo wà so bàbá mi ọlọ́ba dúpẹ́ fún yín àti gbogbo ẹ̀yin tó kù ẹni tó bá ń ro kúrò yín òun àtàwọn mẹ́ni ó jọ forí gbé ilẹ̀ Yorùbá ó sì ní bàjẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ìjà fúnlẹ̀ Yorùbá tààrí yín náà. ọmọ Poland àbí. ọmọ Poland ni. bí ojú tẹ́ mo kàn fẹ́ béèrè kan lọ́wọ́ yín mi o. náà. bí ẹ̀sìn Islam ṣe wà nílẹ̀ Yorùbá right now. náà. àwa wò pé nǹkan tá à ń ṣe yìí a lè stop ẹ̀ kò sí ló fẹ́ mú wa stop ẹ̀ bẹ́ẹ̀ ṣe believe pé nínú àwọn àwùjọ ẹ̀sìn Islam yẹn táwọn kan ò sí nínú wọn tó lè dá wàhálà lẹ̀ Yorùbá bẹ́ẹ̀. ṣé nínú ẹ̀sìn Islam tó lè dá wàhálà lẹ̀. tó lè dá wàhálà lẹ̀. àwọn tó lè dá wàhálà lẹ̀ nínú Islam àwọn méjì ni ìkan wà wọ́n pè ní tàhún tàdómúnù wọ́n wà níwò àti súnà táwa ti jáde inú súnà táwa ti jáde ń sìn mú rán ẹlẹ́hà ara àwọn àfáà wa ni tá a mọ̀ dáadáa tẹ́ bá ká wọn kódà mo lè lórí bí mo ìwà mo lè ká bí 10 tó jẹ́ àwọn àfáà súnà ńlẹ̀ Yorùbá so tán bá náà fẹ́ dá wàhálà ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ni wọ́n pọ̀ o ẹ má jẹ́ ntàn yín ọ̀gọ̀rọ̀ kan jórúkọ Islam nílẹ̀ Yorùbá ni kì í ṣe mùsùlùmí mọ́ o tẹ́lẹ̀ náà máa ń ruga wípé kí ní kan ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin Christian apààyàn nìyàn tó bẹ̀ mọ́ tẹ́lẹ̀ ni sẹ́yìn ò mọ̀ pé tán bá dá kalẹ̀ lára wa tá a já fa gan àkọ́jọ bára wa ló tíra ká tó wájọ ló ti bílẹ̀ sẹ́yìn mọ̀ iye àfáà tó ti kó inú ẹ̀sìn ni tó jẹ́ pé tán bá túlẹ̀ gan tán sìn gan báyìí sọ pé àwọn kìnnì kan kò sí kankan tán fẹ́ lò yín tán fẹ́ lò náà ni agídí gangan níbẹ̀ nù Islam kò sí kankan agídí ọkàn kò sí míì mọ́ gbọ́n yẹn máa ń lẹ́nu kìnnì kan bẹ́ẹ̀ tẹ́yìn mẹ́ta bá wọlé àwọn tó kú mèrè ni àwọn tó bí ẹ bá ti kú kìnnì kan wà lọ́dọ̀ kìnnì kan lọ́dọ̀ alájà ànábì Muhammad sọ ká ìjagun sójú ọ̀nà ẹ̀sìn níbo sáwọn jẹ́ Arabu ni àbọ̀n jẹ́ àwọn Taliban àbọ̀n jẹ́ àwọn kìnnì pé Al-Qaeda àwọn ò lè dáwọ́lẹ̀ tó ń pé kí ni ìjẹ́ Yorùbá ti ń wà lára àwọn náà ìjẹ́ Yorùbá àti kó àwọn pípù yẹn wọlé. náà. wọ́n gbìyànjú àti kó àwọn pípù yẹn wọlé. ṣe ẹ̀rí tán bá wọlé ẹjẹ sọ nìkan fún yín àwọn náà ni wọ́n kọ́ pa ẹ nítorí kí ni. Haúsá gbà pé ìsìláàmù Yorùbá ọlọ́bẹ̀ yọ ni. ẹ̀rí wọ́n máa sọ nìkan pé káàka Quran pẹ̀lú tẹ̀júìdì ni pé ibi tí mọ́ndì bá wà ẹ fà á ibi tí sunkún bá wà ẹ lò ibi tí alif mọ̀rí bá wà ẹ lò ọ̀gọ̀rọ̀ Yorùbá kì í kakéwú bẹ́ẹ̀ àwọn tí máa ń kakéwú bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá òun náà ni àwọn súnà àti àwọn tàdómúnú àwọn tààhùn táwọn yẹn bá dẹ̀ dẹ́sẹ̀ tí wọ́n mọ̀ sọ wípé Yorùbá wọ́n ti máa ń bímọ kó tó di pé wọ́n so igi wọ́n ka ọ̀gọ̀rọ̀ ọmọ Yorùbá mùsùlùmí kún ọmọ àlè táwọn yẹn bá dẹ̀ wọlé àwọn tó pè wọ́n wọlé wọn kò fi wọ́n lẹ̀ náà wọn kò fi wọ́n jagun tán bá ti wá jagun ẹ̀sìn tán wọn padà wá pa àwọn náà àwọn ní òwà máa rúlù ṣùgbọ́n ẹ gbàgbé ilẹ̀ Yorùbá ò sí gbà tán bá sọ pé ó ti lọ ẹ kàn má rò pé ẹnu Yorùbá kò ní o bàbá mi ẹnu Yorùbá kò àwọn ọmọ àlè tí ò lè jẹ́ kẹ́nu Yorùbá kò àwọn náà ni wọ́n fi wọ́n ṣètùtù ilẹ̀ Yorùbá tí ó fi kò ẹ má jẹ́ àmọ̀ tanra wa ojú ti là ẹ̀kọ́ wọ́n ti sí ẹ̀kọ́ kúrò lára ewé wọ́n ti rí pé funfun lẹ̀kọ́ so kò sí wàhálà kẹ̀kẹ́ rí gbogbo tán lọ ń pe gún mi wà bí kí náà lọ ń pe tán lọ jẹ́ wọ́n ń gbárí àṣà ni tó bá ṣẹlẹ̀ tán ga àwọn gò ní dúró ẹ gbàgbé ṣẹ́rí gbogbo Christian tán rò pé bóyá wọ́n gọ̀ tán máa tọ́ pé Jésù ó kú lórí igi àgbélébó kó ẹ̀ṣẹ̀ àwọn lọ wọ́n mọ̀ pé Christian ní wèrè jà wọn lọ
ẹwẹ̀ yẹn máa ń fòyà ilẹ̀ Yorùbá làwa wà àjọ wà ń bí ni tó bá ṣẹlẹ̀ mélòó ni wọ́n ẹ̀ tí get àwọn tó kọ wọn tí sùn kan ronú tán bá ti sùn tán bá ti ronú wọn ti mọ̀ pé rọ́ ni kinní bẹ̀ wọn tí sùn wọn tí jí ni bẹ̀ tán bá ti sùn tán bá ti jí ìkọ̀kan náà làwọn náà mọ̀ kú wọn bẹ̀ ìgbà tẹ́kọ́ bẹ̀rẹ̀ kódà mo gbé yín ṣépè gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ mo gbé ṣépè mo ní àwọn ilé lọ ń bú àlà àbáyé wọn fẹ́ bàjẹ́ mo tẹ́ wọ́n bóyá kí n tẹ̀ trace yín bóyá Nàìjíríà lẹ wà bẹ̀gbà táwa náà rí i pé nǹkan ti bàjẹ́ o n tó le jù láyé o ní pé kán kó nǹkan sọ́pọ̀ lu èèyàn láti kékeré kò rọrùn o ṣùgbọ́n tí Elédùmarè bá fẹ́ ṣàánú èèyàn nǹkan kan náà ni ó lò so ẹ̀yin tọ́lọ́ wá lò nísìnyí jójúmọ́ lè yàn ń kú nínú àwọn ẹ̀sìn yẹn ọlápẹ́ yìí ò sí ń lé ni jójúmọ́ lè yàn ń kú o torí bí nǹkan kan ò gbéyàn kó nǹkan ó lè jẹ́ dààmú gan ní ògbẹ́ lómi kú ọbẹ̀ tí ó ti lọ́dọ̀ aláàfáà èyí tó wá burú jù tó jẹ́ kémi kú ọbẹ̀ ni pé wọ́n wàá máa sọ pé bí ìgbésí ayé yín bá ṣe rí bí Ọlọ́run ti fẹ́ kó rí ni irú Ọlọ́run wo nìyẹn nísìnyí bàbá mi ò lówó bàbá mi ò lówó bàbá tó bí bàbá mi ò lówó èmi náà ò wá lówó ó yẹ kí n ti mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ níbì kan ok nísìnyí Tinubu lówó Ṣèyí bówó ńlé ọmọ tí Ṣèyí bá bínú tún bówó ńlé kí ló dé tọ́lọ́run wá kọ àwọn yẹn pé àwọn nìkan máa tó bá dẹ̀ jẹnu kùrá wọn sọ pé àkọọ́lẹ̀ bọ́ọ̀lù ṣe kọ́ ni ó yẹ káwa náà lè ronú but àwa tá a ronú àwa ti dúpẹ́ o mo mọ̀ pé mi ní bẹ́ẹ̀ náà yẹn bá yín sọ̀rọ̀ àfáà mi ò lè wá kó wá máa sọ̀rọ̀ àmọ́ pé àìmọye àfáà tí ó ti kú ọmọ ẹ̀ ó kàn wọ jàlábí ó kàn ń dé fìlà ni kò kírun mọ́ so adúpẹ́ lọ́wọ́ yín kẹ́yẹ́ mọ́ fòyà pé wọ́n fẹ́ dá wa lálẹ́ ilẹ̀ Yorùbá wọn tó bẹ́ẹ̀ nígbà ayégbà kan ni ayégbà tójú ò tí ì là nìyẹn tán máa sọ pé kíní kan àbáwọn jà ìfọ̀ Ìlọrin tẹ́ wò nǹkan tán bá dálẹ̀ ìgbẹ́lẹ̀ máa mọ̀ pé àwọn ń ṣẹ̀ṣẹ̀ àtàn Christian wọ́n pọ̀ ń bẹ̀ yẹn tẹ́lẹ̀ tán máa ń rò pé tá bá lé wọn ṣèrí ẹlẹ́ kó pa wọn ẹ̀sùn tán bá dán wò ẹni tó bá dán wò lẹ́yìn kó kú ilẹ̀ Yorùbá kó mọ lọlẹ̀ mọ́ là tó bá dán wọ́n bí tán bá mú kọ́lọ́pàá gan tó mú gan bàbá mi ẹ̀wò kò irú yẹn ò lè ṣẹlẹ̀ ń bí àwọn tán dún mọ̀wúrú tán wọgbó lọ gan politics náà fi ń ṣe kò ń ṣe pọ́n fẹ́ gbẹ̀sìn gbogbo tí gómìnà kan ṣe àti gbogbo àwọn tó kù àti èyí tí ìwé yẹn tí gbogbo wọn gbárí àṣà kankan lè rí àwọn pé mùsùlùmí làwọn awúsó àwọn kẹlẹ́sìn gidi àwọn kan náà ń tanra wọn so gbogbo ẹ̀yẹn ẹ mọ́ fún jàjàre tán bá náà fẹ́ dá wàhálà lẹ̀ àwọn náà ni ó forí ara wọn gbé ẹ mọ̀ pé Yorùbá ọmọlúwàbí wà nù ràn wa bẹ̀gbà tẹ́sìn yẹn dé òun náà lára ẹni tí ń ṣe bí wèrè ẹni tó rírì ò pé ẹrẹ lómi yóò wọ jàlá ìgbà tá a ti Ọlọ́run mọ̀ dúpẹ́ o àwa wọ jàlámíà afẹ́ dàbí àwọn Lárúbáwá mi sí orílẹ̀ rí tẹ báyìí rí gẹ́gẹ́ pé irùngbọ̀n sì wà ń bẹ tó ti kú ó ti wà lára kò rọrùn àti kú ò bá hàn ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run díẹ̀díẹ̀ náà láàmọ̀ kú o díẹ̀díẹ̀ náà láàmọ̀ kú o tó bá jẹ́ 2 million ní gbogbo tó ń ṣe Islam tẹ́lẹ̀ ńlẹ̀ Yorùbá mo fi Ọlọ́run búra wọn ti wà ní 1 million àwọn kan wà tọrọ ẹ̀sìn ò ti ẹ̀yẹ àmọ́ pé táwọn yẹn bá tètè ń gbọ́rọ̀ tí yín wọ́n tètè kú bẹ̀rù àwa tọrọ ẹ̀sìn yé yìí táwọn náà tún wá kú mbẹ àbámi àánú Ọlọ́run. bá mi yẹn ṣe gan ẹjọ́ báwo lẹdẹ ti rí ọ̀rọ̀ màálùú sí ní sáìdì yín because ẹ̀yin sì ka kéwú bẹ́ẹ̀ ṣe sọ. màálùú tí wọ́n sọ pé ká lọ fa etí ẹ̀ ká ní Muhammadu ti kú báwo lẹ ṣe rí ní sáìdì ọ̀dọ̀ yín ṣé òótọ́ ni àbí rọ́. ẹ mọ̀ pé ṣe rí i tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn àáfàá yẹn ẹ mọ̀ pé ẹlòmíì ò kéwú ẹlòmíì wá kéwú kò kọ́ àgbọ́yé ẹlòmíì wá kọ́ àgbọ́yé kò rí nílànà súnà tí gbogbo ó ti yí àwa táwa jẹ́ súnà tán bá sọ bí àwọn ò ti mọ̀ pé rọ́ ni ẹni wọ́n sọ pé Muhammed ń lọ pé àwọn òkè wá sídìí àwọn òkè sì ń tẹ̀lé Muhammad àwọn àdáparọ́ kan mọ̀ wà tó jẹ́ pé mọ̀mọ̀ parọ́ mọ́ Muhammad ní kẹ́sì ń lè dùn létí àwọn èèyàn. wọ́n pè wọ́n sórí fóònù. àwọn bàbá yẹn ó lágbọ́n bàbá yẹn ìtàn bá ti sọ fún wọn àwọn ó tẹ̀lé bẹ́ẹ̀ àwa táwa ń sìn àwọn ó gbárí ìsájì pé ẹ̀yin tẹ́ ẹ sọ ibò ló ṣe rí ẹja lọ tẹ́sítì ẹ̀ wò ara àwọn ọlọ́tàn fi gbé ẹ̀rí nínú ẹ̀sìn àwọn ìyá yẹn náà máa ń rí kójú ọdún ìmọ̀pọ̀kùnrin ò ráyè àwọn obìnrin náà máa ń rí kójú bẹ̀tọ́ máa ti sọ kíní fáwọn obìnrin báyìí ẹ̀rí tí wọ́n ti délé láìláyé làlá húwà láìláyé làlá ẹ mọ̀ kí n tàn sọ yìí ìyá mi bàbá mi àwọn gẹ́gẹ́ náà ń jára wọn káàtẹ̀ gbà pé yìí ń ṣe ti yín lẹ́gbẹ̀ẹ́ kan ojú tí wá ń là pẹ̀lú tẹ́yìn náà tún wá ń sọ ó wá jẹ́ ìbámu pẹ̀lú àwọn ìwà tán wù ẹ̀yin náà wò tẹ́ bá wo iye àwọn tán kó ìgbà táwa wà nílé kéwú tá a pass out nílé kéwú gbà yẹn lọ́run tá a wà ń lọrin àti ìtàwá tá a parí sanawi à ń lọ bíi 58 ní kíláàsì kan ẹ lọ wò sí wò àwọn tó ń parí nílé kéwú pọ̀ mọ́ ok ṣé irú èmi ń sìn ṣé irú èmi lèmi máa kọ́ ọmọ mi lọ kéwú ìgbà tó yẹ pé mo ti kú kéyìn kú gan wọn lè dán wò ẹ jọra sáà so góńgó irọ́ tán ti pa fáwọn èèyàn àwọn ò mọ̀ pé ayé ń padà bọ̀ wá lójú tó jẹ́ pé gbogbo rọ́ yẹn ayé ó padà wá rí pé ẹ ti wá sàdánù òfò rọ́ báyìí tẹ́ bá dẹ̀ rí o àwọn tán máa ń sọ́ra wọn jù láti máa ń sọ ìsọkúsọ làwọn àfáà sún náà bẹ́ẹ̀ rí gbogbo àwọn àfáà tó kù yẹn àwọn àfáà tó yẹ pé wọ́n ń gé sókò tán máa ń bórun gbọ́n wọn àwọn fi run gbọ́n lẹ̀ ìsọkúsọ pọ̀ lẹ́nu wọn bíi kò sí tán lè sọ àwọn lè sọ pé tẹ́ bá sọ láìlà ní hóhùn níta ẹ lè ya wèrè àwọn lè sọ pé tẹ́ bá ń fa tẹ̀sùbí tẹ́ bá gbé àgé síwájú àlùjọ̀nú lè gbá etí yín àwọn ò mọ̀ pé ayé ti di ayé kí n gbá rìsáàṣì tó sọ ṣé rọ́ ni àbó tọ́
ẹ gẹ́gẹ́ ọ̀rọ̀ mi gbogbo tó bá wù kán gbé wọlé social media lẹ́nu àwọn èèyàn. àgbọ́yé. so bó bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn kò sí rọ́ọ̀kan tán fẹ́ pamọ́ ó ti já. ó ní nǹkan ọ̀kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín o bàbá ó dàbẹ́ náà tí wà pẹ̀lú wa ti pẹ́. bẹ́ẹ̀ni ìjọba ti dẹ́ta tí ń gbé kùránì jáde tá a ti ń kà ìdí ẹ bá wa bá rọ́ ń bẹ̀. wọ́n ní kùránì orí íńtánẹ́ẹ̀tì là ń gbé jáde pé kò ń ṣe ọ̀ríjìnà. ẹ mọ̀ ní ṣẹ́rí kò ń ṣe rọ́ọ̀ òdodo ni ó kàn já wípé ẹ rí i pé ẹ̀yin kàn máa ń yọ fáàsì ẹ̀ jáde ni ó wà nínú àlùkùránì pé ẹ kọ́ lọ wo mọ̀ọ́fún kí ni tó ṣẹlẹ̀ kí ni ọ̀rọ̀ yẹn gangan bá bọ̀ kó tó di pé ọ̀rọ̀ yẹn jáde wípé tá bá ń ka ọ̀rọ̀ yẹn láti ẹ̀yìn wá ẹ rí táfà mi bá fẹ́ wá tó bá fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ á sọ wípé ẹ mọ tọ́rọ̀ yẹn ń bá bọ̀ kó tó di pé ọ̀rọ̀ yẹn jáde pé ó láwọn tí àlá ń bá kó tó di pé ọ̀rọ̀ yẹn jáde síta wọ́n á fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ but ọlá wípé àwọn náà wọn níṣẹ́ míì mọ́ wọ́n ti nílé kéwú ibẹ̀ náà ti kọ́lé ibẹ̀ náà ti ra mọ́tò àwọn náà bá yàn sọ orúkọ ọmọ àwọn náà ń kírun sókù lára ládùúgbò so ẹ ti wá gbọ́ kán wá sọ pé àwọn èèyàn náà ò fẹ́ sí Islam àwọn náà ò fẹ́ mọ defend ẹ̀ tá yóò fi mọ rí pé òdodo ni gbogbo tẹ́yìnká kò sí rọ́ńbẹ́ o àwọn náà sì mọ̀ pé òdodo ni torí ẹ̀ náà ṣe lè wá ó láwọn àfáà kan tó yẹ kán wá bẹ̀ tí wọ́n bí ìyá wọn rí wọ́n ó ṣubú ni even ó yẹ tún tó àwọn àfáà àti wa táwọn ń tẹ́tíra sí wọn wájú tán bá débẹ̀ torí wọn lè rí defend ok nísìn ìgbà tọ́lọ́ ń dá mi sílẹ̀ Yorùbá ẹ wá ní pé kí n tó lè bá Ọlọ́run sọ̀rọ̀ mo gbọ́dọ̀ máa sọ Lárúbáwá kí ló ṣe yo èdè Yorùbá tó báyìí pé Ọlọ́run kórìíra Yorùbá ni kò ní sí ti ń jẹ́ràn Yorùbá ẹ tún wá ní ìyá wa bàbá wa Ádámà bóò ló ṣe papọ̀ àràbù lẹ́yìn dúdú làwa irú èmi bí mo ìwà bí mo pupa wọn bá yìí tí ìyàwó mi pupa wọn bá lè bí òyìnbó ìran wo lè bí òyìnbó yóò ṣe parẹ́. fi lóku. àfin gan tá a bá bẹ gan ó lè jáfin yóò kàn pupa fẹ́rẹ́fẹ́ ni kò lè jáfin délẹ̀. so torí ẹ àwọn náà ti rí i pé gbogbo kìíní. ẹ má bínú brọ́dà mi ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó ní colleagues mi kan ọmọ Koresia ni àwọn àjọ iṣẹ́ níjọ ẹ̀ Christian ni so àwa ń sọ̀rọ̀ lórí religion wọ́n á ní òkè tẹ́mi bá lè mi ò ṣe Muslim mi ṣe Christian ká lè mi sẹ́mi believe lórí Adam wọ́n á ní kí ló kàn mí pẹ̀lú Adam ṣé Adam jọmọ Ghana ní àbọ̀mọ Senegal wọ́n á ní sí bí Adam ló bí gbogbo wa mú nígbò àgbàlagbà ni o a ti wọ bẹ́ẹ̀ bí 58 báyìí wọ́n á ní òkè kájọ lo common sense kí pé mi sì dúdú lèmi òun funfun látijọ́ ó rẹ̀ ti dàgbà pé lágbà tó ti bí lọ́mọ tó ti pàdé òyìnbó tó bímọ tọmọ yẹn dẹ̀ jẹ́ dúdú rí ó ní wáyé tí mo fi sọ̀rọ̀ báyìí báwo ló ti fẹ́ possible ó ní yes Ádámù sí dúdú ni àbí funfun ó ní white ni mo ní báwo ni white ti fẹ́ bí dúdú lọ́mọ ó ní àbẹ́mi ṣe ń ronú yẹn ọpọlọ èmi ti ronú gan jìnnà gan pé Ádámù ni bàbá wa mo ní ó sọ fún mi sí pé Ádámù ni bàbá mi ó wá ní kí n má ronú nípa ìbáwò ló ti jẹ́ bàbá mi ó wá ní mo ti ronú lọ jìnnà so after bí 1 month àwọn ń sọ̀rọ̀ òun gbogbo lọ́wọ́ bá mi wá ní olóòtú tí mo sọ ọjọ́ ẹ̀ olóhùn oníjọ́ ẹ̀ òun délé òun tún ru ọ̀rọ̀ yẹn o ó ṣe possible sá ó ní mo ní tẹ̀wọ́ bá lẹ́yìn òdòkó wọ́n tẹ̀wọ́ sọ pé oko bàbá òun ló pọ̀ jù bóyá kò dóko bàbá ẹlòmíì rí ni bẹ́ẹ̀ ni tó bá ti dóko bàbá ẹlòmíì ni wàá mọ̀ pé oko bàbá ẹ ló kéré jù bẹ́ẹ̀ ni tó mọ̀ pé tó tún wá mọ̀ pé àwa dúdú a lè bí funfun tó jẹ́ àbínò oníláyéláyé kò possible tá bá lo cream ní tá bá ṣe kíní kan ni mo lọ sí YouTube ni wọ́n á tẹ Nàìjíríà àbínò wọ́n ì gbé àwọn àfihàn bá nírọ́ ó ní wọ́n da kẹ́míkà sí wọn lára ni wọ́n lo cream ní ibi tí wọ́n padà change ọ̀rọ̀ yẹn sí mo ní mo nílò tó cream wa mo bẹ̀ sí lè jọ ẹni tó lo cream fún mo ní bọ́ ìwà nìyẹn mo láwọn ará lè bí wọn ò bí ẹ̀yin kàkẹ́ bí dúdú so n kò tó lè fi pé Ádámù ní bàbá mi bóyá ọmọ Ghana àbọ̀mọ Senegal àbí Cameroon so àbọ̀mọ aláwọ̀ dúdú kan mo lè accept pé òkè ó lè jẹ́ pé àwọn bàbá wa wọ́n máa ń sọ dẹ wọ́n máa ń rìn àjò kiri bóyá bí tí wọ́n ti ń rìn wọ́n bí yà wọ́n fẹ́ yàwó sílùú kọ̀ọ̀kan lórí gbogbo wa bẹ́ẹ̀ o lè pe Árábù àbóyìnbó ní baba ńlá baba ti tèmi torí ẹ̀ làwa dúró sí so mo kàn ní kí fi kí ọ̀rọ̀ tẹ̀ ń sọ lẹ́yìn ni o ẹ mọ̀ pé lè bí dúdú àwa lè bí ààfin. ẹ mọ̀ pé Islam tẹ̀ ń wò yẹn kò fàyè lẹ̀kẹ́ ẹ dá ronú ìwé yẹn ni ó mọ ronú fún yín bẹ́ẹ̀ sì fẹ́ lò gbé sí ayé yín now èmi wá ní kí lọ́lọ́run wá fún mi lọ́pọlọ fún pé kí n tó lè ṣe nǹkan kan láyé mo gbúdọ̀ ka ìwé kan tí ò bá sí ìwé yẹn ń kọ́ tẹ́lẹ̀ má jẹ̀ntàn yín mi ń dọ̀bálẹ̀ kí bàbá mi àti ìyá mi ò nígbà táwa ń ṣe súnà even ṣàṣàlàfà súnà tí ò mọrú àwa ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣàṣà làwọn làfà tí ò mọrú àwa ẹ̀ ibi tó le dé
wọ́n kọ̀ mí lọ́mọ níbi tó le dé nítorí pé ànábì ti sọ pé àgbúrò gbogbo nǹkan nílẹ̀ Yorùbá ó gbà ẹni pé àwọn àfáà yẹn dé nígbà yẹn tó sọ pé ọmọ ọbọlọ kúnlẹ̀ fún bàbá ẹ̀ mọ́ gbogbo àwọn bàbá wa lásán àwọn ìyá wa tó jẹ́ muslim àwọn bọ́dà wa gan àwọn kan nínú àwọn èèyàn àjọ jẹ́ age mate tó bẹ̀rẹ̀ sí ni máa practice nǹkan yẹn ẹni yẹn gan dé ní àárọ̀ yìí mi rò kó balance. ẹ máa gbọ́ anybody ló wà against ẹ pé wọ́n ti máa sọ pé ọmọ àfi sàlámà lẹ́kùn kí bàbá ẹ̀ ò ní kúnlẹ̀ kí ìyá ẹ̀ bàbá ẹ̀ náà lọ́dẹ̀ fowó ra kú bàbá ẹ̀ náà lọ́dẹ̀ lọ́lé kéwú. ẹ mọ̀ pé kí ni òbí tẹ̀ ń kọ́ ọmọ lọ́lé kéwú. ẹ mọ̀ pé kí ni yẹn ẹ mọ̀ pé kí ni yẹn ẹ̀sìn tẹ́ ń wò yẹn ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o tán bá ti lè wọ orí èèyàn báyìí tó bá ti wọ orí yín àti kúrò lórí yẹn ẹni tó le ni torí even àwọn kan wà ní ìsìtẹ́ pé tán mọ̀ pé àfáà ni mí àfáà làwọn tán bá ń gbọ́ báyìí gan wá sọ pé ànábì ti sọ ibi tó bá ti dọwọ́ gbẹ̀yìn ìgbà tó bá ti ń di òpin ayé àwọn kan tí ó mọ̀ ṣẹlẹ̀ rè ànábì náà àwọn èèyàn ní kírun mọ́ àwọn èèyàn mọ̀ kúrò nínú ìsìlámù á jẹ́ pé ànábì gan ti mọ̀ pé irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ní ló tó bá. ẹ pa mí. ṣẹ́rí kínní ẹ̀sìn yẹn ó dá méjì láìfù ó yẹ kí n ti kúrò níbi tí mo wà mo fi Ọlọ́run búra ẹ̀sìn yẹn wà lára àwọn tó bà ayé mi jẹ́. bàbá ẹjọ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. bàbá lọ jáde ẹ̀rí ronú mo fẹ́ jẹ́ ìjáde. kí lọ jáde ẹ̀rí ni ṣẹ́dá tẹ̀blíkì yẹn àwọn ọmọ kéwù àwa súnà la mọ kéwù gan bí mo sọ pé mo kéwù wọn báyìí nsìn tíra tó wà nílé lọ́dọ̀ mi ó pọ̀ torí tán bá sọ pé yẹn sàábé kan ó sọ ọ̀rọ̀ kan báyìí kíní kan wà bí kan àtúnra tíra yẹn kíní kan tó ṣẹlẹ̀ àtúnlọ́ra tíra yẹn tíra mi àní ìrànbí kánò ni wọ́n ti bá wa rà wá so àwọn tẹ̀blíkì àwọn kan máa ń pè yàn sójú ọ̀nà ẹ̀sìn ní ojú ọ̀nà Islam wọn ń kéwù lọ títí bí àwọn tó máa ń kéwù jù òun làwọn súnà àti àwọn tàhún àti àwọn tàdómúnù àwọn ló máa ń kéwù jù bẹ́ẹ̀ táwọn tí àwọn tẹ̀blíkì àwọn òun kéwù tiwọn kọ́lá Rasulullah àtàdísì tó wà dọ̀hìf àtèyí tó wà sọ̀hì wọ́n mọ̀ da gbogbo ẹ̀ papọ̀ ni àtàdísì tó lẹ́sẹ̀ ńlẹ̀ èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àtàdísì tó da àti èyí tí ò lálàáfíà tẹ̀blíkì ó mọ̀ ní gbogbo ẹ̀ ní kẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ súnà ni ó wá yànnà náà fún yín wípé irọ́ à lè mú eléyìí ẹni tó gba àdísì eléyìí wá à bìlífù ọ̀rọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ àdísì yìí ẹnu ya Aisha náà ti gbà wá àbí wọn gbẹdẹ rí àdísì tó mọ sábà fẹsẹ̀ múlẹ̀ jù òun lèyí tán gbà ní ẹnu Aisha àbí Abu Huraira àbí Ali àwọn yẹn ni àdísì wọn máa ń fẹsẹ̀ múlẹ̀ torí Abu Huraira tẹ́ ń wò yẹn ó jẹ́ni tó súnmọ́ Muhammad gan ibi tó dẹ̀ ń gbé tó ti wá sọ́dọ̀ Muhammad ibi tó jìnnà ni kò ń sọ ìnáwó sọjọ́ tá a mọ̀ sọ story nípa Islamu so àwọn tẹ̀blíkì yẹn tán mọ́ tó pé wọ́n sẹ́sìn àwọn òun kéwu kọ́là Rasulu ni bẹ̀sùn náà fẹ́ wo pé tó ń sọ yìí lọ mú ẹ̀rí ẹ̀ wá kájọ wò jẹ́ àjọ kátírà rẹ̀ ní ti ń bẹnu súnà nù so nílẹ̀ Yorùbá lónìí àwọn tó kéwu jù tó mọ̀ ń pẹ̀ ẹ̀sìn òun náà ni àwọn Dr. Sharaf tẹ́ bá ń gbọ́ Dr. Sharaf tó wà ní bóyá Ògbómọ̀ṣọ́ ni àbíbo ló wà àti kíná pé ìmọ̀ràn ẹlẹ́hà à ń pọ̀ bẹ́ẹ̀. so ṣẹ́rí èyí tán fi ń pè wọ́n ní dókítà náà ni pé èyí tán lọ fún ẹ mọ̀ pé Islam òun náà rí bí ìwé ni ẹ̀rọ oníkálukú máa ń gba dókítà ẹlòmíì history ló lọ fún ẹlòmíì lógà ló lọ fún lógà èdè so ẹlòmíì kòríànì ló lọ fún òun lè máa rí tán bá tó pé wọ́n pera wọn ní doctor bá ṣe wá ń ṣe yẹn tó yẹ pé ẹni wọ́n wá ń balẹ̀ Yorùbá jẹ́ ẹjẹ́ àwo for example ibi tí problem ti wá ọwọ́n bàbá wọn ni problem ti wá torí pé kí ni ojú ọ̀nà tán fi wọ́n sí nìyẹn àwọn náà dẹ̀ ti mọ̀ àwọn náà ti rò pé ojú ọ̀nà òdodo làwọn wà so kò sí tẹ́ fẹ́ sọ fún wọn tó lè gbé bẹ̀ náà ti ń jẹ náà ti ń mu kò sí tẹ́ fẹ́ sọ fún wọn tán máa sọ fún yín pé yes àwọn náà mọ̀ pé ojú ọ̀nà kọ́ làwọn wà lójú tí wọn yẹn ojú ọ̀nà náà wà ó dàbí ọmọ tẹ́ jẹ́ kó sẹ́sìn sí kò ṣe Christian kò ṣe Muslim kò ṣe ìṣẹ̀ṣe ó wá lọ sí Russia ó nímọ̀ Russia ó wá dé ẹ mọ̀ pé ìmọ̀ Russia tó mọ̀ ẹ́ náà ni ó mọ̀ kọ́ àwọn èèyàn tó bá débí kò sí tẹ́ fẹ́ sọ fún tó fẹ́ gbọ́ in tí ó mọ̀ sọ fún náà ni pé tó ń lọ kọ́ yẹn gangan òní authentic in tó wà lójú tàwọn náà nìyẹn kò sí ṣẹ́ra àwọn eléyìí nìsín kódà kẹ́ ní Islam o ikú ni o gbogbo wọn máa wọ náà ni o in táwọn ti kà ń pe kíní kan ní fikra nínú Islam ìròrí in tó ti wà lórí wọn yẹn ẹ má jẹ́ tàn yín kódà tí mi bá máa kú nínú ẹ̀sìn yẹn yóò yà kú Nàìjíríà ni torí bí ìdójútì ni yóò rí fún yé pé ẹ̀ ti wá gbọ́ odidi èmi tí mo gba doctor lóga doctor èdè yí pé yẹn ń sọ èdè tí mo mọ Lárúbáwá sọ tí mo máa bá ń ṣe ń tú so kọlọ ṣàánú àwọn sọ pé mo fi Islam lẹ̀ ẹ̀yìn kìíní kan Islam nìkan parú ẹni bẹ́ẹ̀ ni Islam nìkan so ọmọ ọ̀ṣẹ́ ọ̀rọ̀ wọ́n ṣe ń pe àfà so Mr. àfà yìí ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ mo wà pẹ̀lú yín tọ́mọ bá ti ń lọ lé kéwú tó ti ń kọ́ àwọn àkídà tó ti ń kọ́ gbogbo tó ń kọ́ yẹn kò sí tó mọ́ ń kọ́ yẹn tí ó mọ bọ́mọ yẹn náà dàgbà ni ẹ má jẹ́ tàn yín tẹ́lẹ̀ ìgbà tí mo fi wà lójú ẹ̀sìn yẹn bí kí n níbọn ni tán bá ti lé kéfèrí lélẹ̀ kí n pádànù
torí kíní ẹ ó ti máa ṣẹ́ni gbogbo àtọ́sọ pé àwọn ṣe ẹ̀sìn yẹn nísìn bíi kógun bẹ́lẹ̀ ni kan ní ha aláti júwe fún wa láti tábà ti jagun sójú ọ̀nà ẹ̀sìn àlùjànnà ni tẹ́ bá ti pa bá àlùjànnà ni àwa wéṣì ààrẹ níbi tójú ti làdé tó bá ti kú ó ti kú so torí ẹ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn oníkáwà ṣọ́ra fún kí la fẹ́ fi lé wọn lọ́bọ̀ láì fẹ́ ròyìn Elédùmarè fún wọn pé bó ni ǹjẹ́ Allah ni Ọlọ́run àbí ó yàtọ̀ síra wọn gédégédé torí ẹni tí Allah ń sọ nínú Al-Qur'an Ọlọ́run Elédùmarè tó dá gbogbo ayé kò lè máa sọ̀rọ̀ báwọn ẹ̀rì tí ó bá mọ rìfáàsì ọ̀rọ̀ yóò mọ rìfáàsì ọ̀rọ̀ sí Muhammad àti àwọn tó jẹ́ ìran Lárúbáwá ni tẹ́ bá sì wo Báíbù náà àwọn tí yíò náà ń bá sọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ní ń bá sọ̀rọ̀ ìran méjèèjì kí ló dé tẹ́ pé àwọn ẹ̀sìn méjèèjì inú ìran kan ló ti jáde ṣèbóyá kíkan náà jáde ní bóyá Ghana ní àbílẹ̀ ilẹ̀ Yorùbá bíbí ká náà mọ̀ pa lánàbì bẹ́ẹ̀ ní tọ́lọ́ ń gbé jáde fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ànábì Muhammad ló jẹ́ ká mọ orógùn ipò orógùn tó fi ń rò mọ̀lárí àbí Allah ló jẹ́ ká mọ̀ pé igi ọdán lélẹ̀ o tẹ́ ẹ bá ti ṣubú o ẹ̀kan omi ọdán kẹ́ẹ̀kan lé sẹ́nu tíra náà ti rí ni àbínú Kùránì bẹ́ẹ̀ pé Allah kó máa fi fóònù nọ́mbà mi lẹ̀ kó jẹ́ ká jọ sọ kò lè dá yín lóhùn bẹ̀tẹ̀ bá wúre ní èdè yín pẹ̀lú ìṣẹ̀dá tọ́lọ́ ń dá yín pẹ̀lú èdè yín tó fi dá yín pẹ̀lú ìran tó fi dá yín pẹ̀lú ahọ́n tó fi dá yín ẹ fi pé Elédùmarè pé ẹ̀ tí ẹ lọ bọ̀gún ẹ lọ bọjá ẹ kàn gbórí yín mọ́ ẹ sọ Yorùbá ẹ rí pé àdúrà yín ó gbà ẹ rí tán bá tún wá ń gbà àdúrà náà wọ́n tún wá máa sọ Lárúbáwá wọ́n tún máa sọ Yorùbá ṣé máa sọ Lárúbáwá nìkan kán máa sọ Yorùbá. So ọlọ́ọ̀bọ̀n Elédùmarè ó ti jẹ́ kó yé wa pé àwọn ìyàtọ̀ wà ẹ̀yin náà máa wà orúkọ tá à ń jẹ́ Ọlámilékan Adédèjì Ìbídòkun Ṣàngódé yìí Olódùmarè ti pín tiwa fún wa ní Áfíríkà àgàgánlẹ̀ Yorùbá kan tó gbẹ́sìn dé àwọn bàbá wa ń ṣe ìgbésí ayé wọn bẹ̀gbà tán gbẹ́sìn yẹn dé ló di pé a ti divide even inú Islam tẹ́ ń wò yẹn gan súnà tó tún wà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn súnà kan wà tó jẹ́ Sálàfí àwọn súnà kan wà tó jẹ́ súnà 1990 ǹjẹ́ Yorùbá lẹ́gbẹ́ Yorùbá gbà pé ọmọ ìyá lòun ọmọ Èkìtì tó bá pàdé ọmọ Ògùn State ó mọ̀ pé ọmọ ìyá mi ẹ̀rí tí wọ́n tún dì mọ́ra wọn tó bá yí pé wọ́n sọ ọdún fani ẹ̀rí ọmọ Benin pẹ̀lú ọmọ Kwara State ọmọ Gbónà tí ó mọ̀ ní pé Yorùbá lórúkọ kan lájọ́ jẹ́ ọmọ ìyá ni wá ẹ̀yẹn wo Islam tẹ́ ẹ̀ bá ti mọ jẹ́ Rashidi Abdulmutalib tẹ́ ẹ̀ bá ti mọ jẹ́ orúkọ yẹn pé ṣe Islam ẹ̀ kì í sọ ọmọ ìyá Islam wájú yẹn wọ́n pé wọ́tọ̀ bá ti ń ṣe Islam kò kí ń sọ ọmọ ìyá yín o ẹni tó kí ń sọ ọmọ ìyá rẹ̀ ṣe bọ́n bàbá rẹ̀ ló dá iyán ṣèbódó náà ta ló júwe wípé odó èèyàn fi ń gún yán ni ta ló sọ pé ìjábẹ̀ lélẹ̀ àfi ń já ewédú ni ta ló jẹ́ kó yẹ wọn pé ọbẹ̀ amúkan rí ọbẹ̀ sápá rí Muhammad kọ́ ló júwe ẹ̀ fún wa àwọn àlàyé wà tó yẹ pé táwa gan tá a bá rórí wa ó yẹ ká jẹ́ kán mọ̀ pé kinní yìí wọ́n kàn wá fi kó wa lómi ọbẹ̀ náà bàbá wa tí ò dá kan mọ̀ ni tó bá jẹ́ sí iná gbé Islam wa ni wàhálà àrùn ìran Lárúbáwá tán bọ̀tọ̀ lágbà tán gbé wá fún bàbá wa ojú dúdú àwọn bàbá yẹn ò fi bẹ́ẹ̀ dá nǹkan mọ̀ even àwọn míì tó ń ṣe Islam ń ṣe tó jẹ́ àfáà ni wọ́n tó jẹ́ pé àrọ́mọdọ́mọ wọn gan wọn lọ ń jókòó ti àwọn àfáà wọn ń bá wọn kátírà àwọn ọmọ mi ò lè ṣẹ̀sìn yẹn mọ́ torí pé kí ni ìgbà tẹ́yìn bímọ tèmi bímọ èmi bímọ mẹ́rin ẹ̀yin bímọ mẹ́rin ọmọ tèmi bímọ ọmọ tiyín náà ti bímọ àwọn ọmọ tí wọ́n mọ júwe fún wọn pé àwọn bàbá yín ni wọ́n ń ṣerú àwọn pípù yìí àwọn bàbá tiwa náà ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ wọ́n ṣàlàyé fún wa pé kò rí bẹ́ẹ̀ tó bá yọ ọpọlọ tàwọn náà ó jì í ó ní mo ṣe ń yẹ yín pé ìgbà tẹ́yìn kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ mọ́ ju mẹ́wàá lọ ẹ wo kẹrẹkẹrẹkẹrẹkẹrẹkẹrẹ níṣẹ́ kò sẹ́ni fún gbogbo àdúgbò tá a mọ̀ sí kò sẹ́ni tí ò tiẹ̀ mọ̀ yín wá gbà tí ó lọ sọ́dọ̀ àwọn ms bàbá ni wàhálà ti ba Islam jẹ́ wàhálà ìkó dàtí wọ́n ti ń tàn wá ni sẹ́yìn lẹ́ sọ fún wọn ni àwọn gbogbo ẹ ti cast bí àwọn tó wà ń bẹ́ ń sìn ni pé ẹmẹlòmíì lágídí ọkàn ipe mi lè kú ọbẹ̀ ò má ṣe Islam kú ni o kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìyàwó mi ti fọ ọkọ ẹlẹ̀ torí ẹ̀sìn torí tójú ọkọ bá dí ojú ìyàwó là tẹ bá dọ́dọ̀ àfáà nísìnyí gan sáfà gan ti ẹ̀rọ oúnjẹ jẹmọ́ ni àwọn gòrí kọ́sítọ́mà mọ́ àfẹ́yí tó bá yẹ pé ó fìṣẹ̀ sí kún tiẹ̀ ó ń gún ọṣẹ ó ń já egbò ó ń jó nǹkan òun lẹ́ẹ̀ fi rí i pé ó dà pé ilé àfáà yẹn ó ní kọ̀ǹfàmù lọ́wọ́ aláàkọ́ ló bẹ́ẹ̀ o eléyìí ṣiṣẹ́ tán bàbá wọn. iṣẹ́ tí gbogbo àwọn àfáà náà ṣe lórí TikTok ń sìn nìyẹn lọ wò wọ́n lórí mídíà wọn ò já létí gbọ́ràn. ó yẹ kí ọmọ polówó tààlà ní ọṣẹ bákan ewé kíní kan wọn ò já létí gbọ́ràn àwọn tó dẹ̀ ń lọ bá wọn náà á ti ń sọ fún wọn bọ̀ wọn kì í gbọ́ràn lọ́wọ́n àjẹkàn gbọ́. bẹ́ẹ̀ ni o ẹ wo ìyá mi ẹ wo arílì dúpẹ́ gan Elédùmarè àwọn bàbá náà ló gbé yín dìde torí ẹni iṣẹ́ ìran Yorùbá èmi máa ń sọ ìran Yorùbá ò ní parun títí àfi táyé òfin ní jáyé mọ́ ìran Yorùbá torí. wọ́n náà lè ti ìsìlámù ṣubú pé ìsìlámù òpó ẹ̀ ti dúró gbọ̀ngbọ̀n. Islam tó ti ṣubú Islam tó ti ṣubú. a ti bá kan lẹ̀. Islam ẹ wo ó ti lọ
ó ti lọ tèfètèfè kódà mọ́sálásí kan wà ládùúgbò wa tí bá ń kọjá lọ́nà kan mọ́ sọ pé ẹ àfà ẹ wá kájọ kírun màá ní irun bo èmi ò kírun fàlà o gbogbo òrùn tẹ́ ń kí àlá lónìí wọ́n á ní ẹ ọlọ́ọ̀ náà ni ọlọ́ọ̀ yàtọ̀ sálà. So ọlọ́run ti ṣàánú wa àti mọ tó yẹ ká mọ̀ so àwọn tó kù náà tó wà ń bẹ̀ ọlọ́run jẹ́ káwọn náà kán tètè gbọ́ kán sọjí kán mọ̀rọ̀ nírọ́. ẹ lọ bá wa yọ orúkọ ìsìlámù kúrò lórúkọ àwọn ọmọ yìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run because àwọn bàbá wa sọ pé orúkọ ẹni òun nìjánu ẹni àwa náà mọ̀ pé ìsìlámù ti gbó a lè forúkọ ìṣẹ̀ṣe tiwa sílẹ̀ ká máa lọ jẹ́ ìṣẹ̀ṣe tìlú onílùú. bẹ́ẹ̀ni àti ní pé gbogbo àwọn orúkọ yìí náà ń jẹ́ kó tó di pé Muhammadu mọ̀dáláìsì ẹ̀sìn ìsìlámù yẹn so kò dẹ̀ possible ká forúkọ tiwa sílẹ̀ ká máa lọ kó jẹ́ tìlú onílùú la máa lọ gbé sórí débi wípé wọ́n wá yọ orúkọ tiwa kúrò pátápátá èmi náà wà lára wọn. Aisha náà sọ mí kí ni ìtumọ̀ Aisha wọn náà ni tó ń rí ọkàn bo ọkàn tí mi rí nǹkan kan kódà ibi tí mo jókòó sí gan mi rí àgbègbè bẹ̀. ọmọ mi kan pè mí lánàá ó ní dádì ó ní fún kí ni fún ni èmi orúkọ mi mo ní kí ni lásọ ẹ rùkọ́yà lásọ ẹ mo ní bẹ́ẹ̀ nísìnyí ò jẹ́ rùkọ́yà mọ́ ó bá ní kí ni mo bá ka orúkọ yẹn mo bá ní Àbẹ̀ní olúwa ṣe mí lóore mo sá ka orúkọ yẹn fún ó wá ní dádì ẹ forúkọ Islam sí mo ní irọ́ o àwọn lárúbáwá ló lórúkọ kì í sorúkọ tiwa ìwọ̀n bá tí mo sọ fún ọmọ ìyọmọ ẹni okay òun náà ti ń understand òun náà ti ń gbọ́ bẹ́ẹ̀ ọlábi tó wà kó wọ́n dà gbé bóyá àwa fi jà kúrò ńbẹ̀ ẹ̀yin mo mọgbọ́n tí mo fẹ́ lò tájọ fi yọra wa kúrò ńbẹ̀ so náà ní ìsìnkú ẹ̀yin sọ̀rọ̀ nísìnyí àwọn tó kù àwọn ò lè jẹ́ orúkọ yẹn kó dà fẹ́ lọ lóko gọbẹ̀ láti lọ change orúkọ yọ orúkọ Islam orúkọ Arabu yọ dànù òun mẹ́ta mẹ́ta bá máa fi rí 5 years sísìn ẹ rí bí Islam ó ṣe rí ilẹ̀ Yorùbá even báyìí gan lọ́wọ́ ẹ ṣe rí àwẹ̀ Ramadan tán máa gbà ní lẹ́sì ẹ̀ yìí ká ní ilẹ̀ Nàìjíríà lẹ́wà ẹ mọ̀ páwọn èèyàn ti kó onú ẹ̀sìn àgàgà àwọn ìyá yẹn ló kù tó yẹ pé ẹ̀rù ń bà àwọn ìyá yẹn ní pé tá bá fi ìrún lé àníwá àlùjánnà ànábì ti sọ bẹ́ẹ̀ Allah náà ti sọ pé ní tí ò bá kírun tí ó gbàwẹ̀ Ramadan iná ẹ mọ̀ ìtàn ti fi káwọn ìyá yẹn láyà sókè kéèyàn wá dé lọ́sàn gẹ́gẹ́ kéèyàn ní pé kíní yẹn ò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ ìgẹ́ta sí bí bẹ́ẹ̀ Ọlọ́run ti ń àwọn. kí ló dé ìgbà tí àwọn àfáà yín tí wọ́n kà á fún àwọn ìyá yẹn pé tí wọ́n bá kírun tí wọ́n gbàgbọ́ nínú Allah wọn ò ní wà lójọ́ náà a tún wá rí nínú Kùránì náà wípé wọ́n tún máa wọnú náà tó bá tún kírun tó tún bá Allah gbọ́ kí ló dé táwọn àfáà ò ka bẹ̀yẹn náà fún wọn náà again. irọ́ báwọn ṣe máa kà á báwọn ṣe máa kà á àwọn máa sọ pé gbogbo mùsùlùmí ló máa fara pẹ́ ná ẹ tí you understand àwọn ò ní sọ yí pé àwọn náà ó wọ náà wọn ó tọ́ náà yẹn wò wọn ni wọn ó fara pẹ́ yí pé àwọn náà ó gun afárá sàrà àti ìkọjá iná yẹn ó mọ wọn bẹ́ẹ̀ mímọ́ yẹn kò ní jó wọn níjó tó jẹ́ pé bẹ́ẹ̀ yóò yí ti wọn bẹ́ẹ̀ táwọn bá fẹ́ sọ àwọn ò ní wá sọ délẹ̀ débà yẹn àwọn máa wá pẹ́ ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé èèyàn lè fi gbogbo ẹnu sọ torí tán bá fi gbogbo ẹnu sọ gbogbo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ṣe ń ka kinní yẹn Islam ti máa já ti pẹ́ bẹ́ẹ̀ àwọn náà ń kọ́fà ẹ̀ ni bẹ́ẹ̀ nísìnyí ìgbà tí soso ti wá yọ lójú soso ń sìn táwọn náà ti wá rí i pé ibo la fẹ́ gbà ibo la fẹ́ bára ìyàrá ẹ̀ já sí nísìn àwọn tó bá jọ ń ṣe ń sìn ẹlòmíì ò tiẹ̀ tí come across programu yìí ẹlòmíì dẹ̀ ti come across ẹ̀ tó jẹ́ pé máa sọ pé ànábì ti sọ ọrú ọ̀rọ̀ wọn kò lè dùn wá àbí tíra kan náà ti sọ̀rọ̀ ń pa ẹ̀ kò rìwáyà kan náà wá nú àlùkùránì tí wọ́n sọ pé kíní kan máa ṣẹlẹ̀ tó bá di dọwọ́ gbẹ̀yìn gbà àwọn kan máa dìde tí wọ́n máa gbógun ti Islam kò sẹ́ni tí ń gbógun ti Islam Ọlọ́run jí ọpọlọ àwọn èèyàn dìde ní pé táwọn bàbá yín bá sùn sẹ́yìn náà sùn ni so àwọn tó kù tí ò tí gbọ́ àwọn náà ó gbọ́ ó kàn lélẹ̀ díẹ̀ nìjẹ́ mọ́ lèmi sọ pé gbà tí àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó dàbí kí n rí kan nú yín kí n fọ́gi mọ́ bẹ́ẹ̀ nísìn ìgbà táwọn náà ti rí pé àwọn kìíní ò parọ́ bó ti rí gangan nìyí ẹ̀yìn táwọn sọ pé ẹ má lọ bẹ o wọ́n ti mọ̀ pé tí 100 bá wá bíbí ilé ní tó bá gbọ́n tẹ́ ń sọ 50 ò ní kírun mọ́ táwọn 50 tó kù bá tún wá níjọ́ kejì 30 inú ò tún kúrò àwọn tẹ́ẹ̀ tí ó kù tí ò ní kúrò bóyá ń sanwó fún wọn láti ilẹ̀ Lárúbáwá ní ìpẹ́tọ̀ ẹ̀yin tẹ́ ń sẹ́sìn bí àmọ̀ fún yín lówó so ẹ máa fi kọ́ mọ́sálásí ẹ máa fi ṣe gbogbo mọ́ktábà àwọn ibi tó yẹ kẹ́ ti ra tíra àwọn tó yẹ kẹ́ ti ra ṣí ẹ̀ àwọn yìí ò ní mọ́ kú bí àwọn tí ò sí kankan tí wọ́n fún kan tí wọ́n benefit ibẹ̀ tán bá ti ń gbọ́rọ̀ táwọn náà rí pé odò tán ti rí ríà tán ti gbá research tán ti rí pórí bẹ̀ àwọn náà kú bẹ̀bẹ̀ wọn níjẹ́ kán wá wọ́n ti sọ pé ẹ má lọ bẹ̀ o ẹ mọ̀ pàánà bí ti kìlọ̀ fún wa ibi tó bá ti ń di òpin ayé àwọn kan báyìí ó máa ṣẹlẹ̀ ẹ má lọ bẹ̀ o kí ni ẹni wọn fi kó àwọn tó kù láyà jẹ táwọn náà fi sọ pé òótọ́ ni omi ìfẹ́ wọ náà o mi ìfẹ́ wọ náà o bó o lọ́lọ́run ṣe dá mi Ọlọ́run ti mọ̀ pé lẹ́ṣẹ̀ ni mi ì dẹ́ṣẹ̀
ó tún wá dáná nínú gbogbo ayé ní pẹ̀lú kò sẹ́ni tí ò lè wọná nu wa tó bá yẹ pé lóòótọ́ lọ́lọ́run dáná ṣùgbọ́n Elédùmarè tó dá wa kò dáná nílẹ̀ Yorùbá ní tó ń sọ náà ní pé tọ̀ ìwọ tó bá ṣaburú ó gbẹ̀san ẹ̀kọ́ tó kù láyé àwọn ọmọ ẹnu sì tún jẹ́ ń bẹ̀ torí pé ìwọ tó bí wọn wọ́n ti rí pasẹ̀ tí bàbá wọn lò kó tó lọ kò sí dáadáa àwọn ọmọ náà nídìí láti jẹ́ ń bẹ̀ Islam kọ́ lójúwe yìí fún àwọn bàbá wa ti mọ̀ yìí kó tó di pé Islam dé ọ̀rọ̀ Yorùbá tó ń sọ ló fi dàbẹ́ ní pé ẹ̀sìn yẹn dùn ẹ kàn jẹ́ mọ́ ká lárúbáwá yẹn nìkan ibẹ̀ lẹ́tì máa kò sí kankan bẹ̀ ẹ mọ̀ pé ẹnu wọn dùn ẹ̀rì tán bá sọ pé wàlẹ̀ àṣírí iná lè ń sànà lábẹ́ òṣèré ẹ̀rì tán bá sọ pé Ọlọ́run aláàní pé aláàní ìrọ̀lẹ́ ayé obìnrin ó mọ̀ sí ìrúnlẹ̀ ìrọ̀lẹ́ ayé obìnrin ó mọ̀ wọ ṣòkòtò ìrọ̀lẹ́ ayé gbogbo wọn wọn sà àtàṣe ẹ̀mọ́ tí kìíní ó fi dùn ẹ wò ìrọ̀lẹ́ ayé nìkan tó sọ wàlẹ̀ àṣírí ìrọ̀lẹ́ ayé lásán ni o ẹ wo ibi tán wá lọ mọ́ wọn lè wá lo ìrọ̀lẹ́ ayé nǹkan mọ́ sọ fún odidi oṣù 4 ẹ̀rì táwọn yáà náà mọ̀ sọ pé Allahu Akbar jalla jalalu ẹ mọ̀ aláìmọ̀kan torí ẹ ṣẹ́rí ẹni tí ò bá mọ̀ ń pa ẹ̀sìn yẹn ó ní problem kò ń ṣe irú àwa táwa mọ̀ ń pa yìí kò sẹ́ni tó tiẹ̀ kí kò sí tán fẹ́ kà fáwọn tó fẹ́ jẹ́ tuntun. àwọn máa rìpíìtì ọ̀rọ̀ kan lẹ́ẹ̀mẹwàá nǹkan kó lè dùn ní. náà máa kà tán bá dé bíbá yìí kó lè dùn ní. náà máa kà àwọn oníwòròwòrò wòròwòrò náà máa jókòó náà máa sọ àwọn oníranù. ẹ wo ìyá mi jẹ́rìí táwa gan bá jókòó tá a bá ń wo ẹ̀sìn yẹn báyìí nígbà mi ẹ̀rín á dẹ̀ máa pa mí pé wàhálà it's like èèyàn kan ṣeré ni torí mi ò rí kankan bẹ́ẹ̀ tá a bá fẹ́ kírun tá a bá to sáfù báyìí gàrú mi máa ń pọ̀ ni màá ta ganga ní tẹ́gbẹ́ yẹn tẹ́ bá dúró lẹ́gbẹ́ mi kẹ́ mọ̀ pé ṣe fẹ́ lọ bá dáa nísinsìnyí níbi tí kí ni ẹ ti dùn mọ́ wa dé pé Allah la fẹ́ sìnkú tẹ́gbẹ́ tá a bá ń kírun bẹ́ẹ̀ lómi tó máa sọ pé àfa lárúbáwá dùn lẹ́nu yín o à ń takàlámù ní àròbí yàrá jẹ́jì àpẹẹrẹ ń sọ lárúbáwá báyìí lárúbáwá yẹn dùn ẹ bẹ́ẹ̀ ṣe ń ka kúrò àbí pọ́nmọ́ lárúbáwá inú àwọn oríwó wa máa wú ẹni kàkà odùfá bóyá la mẹyọ kan bẹ́ẹ̀ àwa wa lọ́mọ ìtàn onítàn àṣìmọ́ tiwa ẹ̀rí pé nǹkan ti ṣe wá gidi so ìsìn. ìgbà tó jẹ́ kéwù yẹn lẹ máa fi mú wọ ọ̀run ẹ mọ́ págẹ́lì méjì máa wà lẹ́gbẹ̀ẹ́ yìí kan á ní mọ̀rọ̀ bùkà mọ̀rọ̀ bùkà wọ́n máa ọlọ́run rẹ ọlọ́run ewu lẹ́sìn. irọ́ lásán. ẹ wo ìyá mi ẹ wo adúpẹ́ o pé àwa kan ti kú ònú gbèkùn àwọn èèyàn dẹ́pọ̀ tán ti kúrò tẹ́ ẹ bá lọ wo mọ́sálásí sí àwọn ibìkan wà kódà àwọn rérò kírun mi ní parọ́ fún yín àwọn àbókí tó wà ń bẹ̀ àwọn náà kírun àwọn Yorùbá tó wà ń bẹ̀ ò fi bẹ́ẹ̀ kírun mọ́ mo fi Ọlọ́run búra. wọ́n mọ̀ pé àwọn èèyàn ti já ibi tá a ti mọ̀ pé ti já ni tó ní màálù yìí tó ní màálù síbẹ̀ challenge tó ní màálù yìí àwọn àfa àyọ lórí burúkú gan o wọ́n tún yí kíní yẹn mọ́ nǹkan mi wọ́n ti tún yí mọ́ àfa kíní á ti pè bàbá jákèmọ́lù ni pé kọ́ lọ mú ẹran yẹn kọ́ fọwọ́ rà á ní etí kọ́ rà á ní àwọn pípù yẹn ń pa orí burúkú rọ o àwọn ó ń pa sìtánì rọ o. màwọn náà wá kọ́sítọ́mà ni ìhàn rẹ̀ mọ̀ pé àwọn èèyàn ti já ẹ̀yìn ẹ̀wò tó bá yí pé àwọn ẹ̀sìn burúkú yìí àti ti Christian àti ti mùsùlùmí ká ní wọn kó wọn wá ní Yorùbá ò lè wá níbi tí Yorùbá wà lónìí ọpọlọ wa pé mo fi Ọlọ́run búra ọpọlọ Yorùbá pé ẹ mọ̀ pé Yorùbá jẹ́ ìrìn kan tó jẹ́ pé a máa ń ronú gidi ọmọ mi béèrè níjọ́ kan ọmọ mi sọ pé daddy ọmọ 9 years ni mò ń sọ o mo ń sọ fún ọmọ yẹn sọ pé we don't even see your daddy mo ní my daddy has late na ó ní the meaning of late mo ní wọ́n ti kú ni àti sí wọn mo wá ní pé very soon sef you will not see me again èmi náà máa lọ bí tí bàbá yẹn lọ. ọ̀sán ní ìrọ̀lá sán Yorùbá level àwọn náà mọ̀ tó ṣẹnu tẹ́ pẹpẹ bí gbà wàrà. iṣẹ́ rí iye tí mo ti mọ̀ pé Ọlọ́run dá Yorùbá ìgbà tá a wà ní lórí Èkó làwà ìgbà tá a wà nílùú òkè ńgbà kan bàbá yẹn wá sọ pé tóun bá fẹ́ jẹ́ kí òjò ṣú nísìnyí òjò máa ṣú bàbá yẹn wá gbé kíní eégún yẹn ó gbé jáde kọ̀ǹgọ́ lù wà ń bẹ bàbá yẹn ní pé tóun bá lu ìlú yẹn òjò máa ṣú àwọn wà nulẹ̀ àwọn bá bàbá yẹn sọ pé torí ọdẹ ni bàbá yẹn àwọn àrùgbà àwọn bàbá yìí nǹkan ti kà fún wa lè gan bàbá yìí ń parọ́ bàbá yẹn kà rọra fi igi ó kà rọra fi gẹ̀gẹ̀ ó kà rọra fi ṣe ìlú yẹn báyìí ni ìgbẹ́ ẹrùn bàbá yẹn ní ká lọ wo ìtawò ibẹ̀ bó ti mọ̀ pé Ọlọ́run dá Yorùbá igi tó wá dùn wá ni pé bàbá yẹn wá kú àárín nǹkan gbà ẹ̀sìn à ń ṣẹ̀sìn kiri gbà náà ẹ̀sìn ni o tá a rò pé sìn ni nǹkan sì bọ́ mọ́ wa lọ́wọ́ ẹ wá wo ibẹ̀ ló yẹ kí Yorùbá ti máa rò wípé àwọn nǹkan kan wà tó yẹ pé òyìnbó yìí mọ̀ fi kíní fi kéjì wa ni tó bá fi kíní yẹn kéjì wa agbára ta ní ìmọ̀ ta ní òye tọ́lọ́run fún wa yẹn à nílé lò ẹ wá wo àwọn tán ti fi ẹ̀sìn yẹn pa tán ti fi pa làákàyè wọn tó yẹ pé ẹ̀sìn yẹn náà kó sí wọn lórí tó yẹ pé tán bá gbé nǹkan míì síbẹ̀ wọ́n á wúlò fórílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ wọ́n ti fi ẹ̀sìn yẹn wọ́n ti fi kéjì wọn rí kíní yẹn lò ẹ̀yà wá wo àwọn ọmọ tá a ti ẹ̀ ń bí nísìnyí kẹ́rin pé brain wọn ti ẹ̀ tún sharp ifo kẹ́mọ́
kẹ́ mọ́ polongo irú tá à ń sọ yìí ọmọ mi gan ò lè kírun tán bá ní pé complain náà ni I no have time for that because ó ti rí ẹgbẹ́ rẹ̀ tó wà ní China àbí North Korea àbí Russia tó ti ń lọ irin mọ́ra wọn tó ti ń gún tó ti ń gbá tó ti ń di nǹkan míì ọmọ yẹn gan ti máa rọ wípé bóò ló ti máa gbé pépà kan kiri máa ka ìwé kan kiri even kírun yín mọ́ jáde kí ni máa já ó kàn lè pẹ́ ni bọ̀tà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ó ti jẹ́ àmọ́rọ́ nírọ́ ká lè fi ilẹ̀ ó dẹ̀ ti jẹ́ àlè mọ òdodo láti lè tẹ̀lé so àwọn tó kàn kù tán gbọ́ wa náà táwọn náà rò pé wèrè wo ló ń sọ̀rọ̀ ẹ bọ́ mọ̀ pé bó pẹ́ bóyá yóò yé wọ náà ju bó ṣe yé mi lọ ìwọ̀gán wa gbà pé Olódùmarè tó dá wa ó yàtọ̀ sálà so bó ṣe rí nìyẹn ìyá mi ẹjẹ fi yín lẹ̀. bàbá ẹ má tí ì lọ o mo ní ẹjọ gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ fọmà àfà tẹ ẹ bìlíìfù pé jihad ṣì wà ní ìsìn àbí kò sí mọ́ ìyẹn àkọ́kọ́. ok ẹ jẹ́ kọ́kọ́ dá yín lò. ok. ẹ ń ṣe rí jihad yẹn. báwo ni Allah ti ṣètò. tẹ́ ẹ bá ti sọ ó ti wà nínú àlùkùránì ànábì náà dẹ̀ ti ṣàlàyé fáwọn sàábí ẹ ti ọ̀rá sàn é pé jihad wà ìfún àwọn tó wà nílẹ̀ Yorùbá lè ní gan tán ṣe Islam lọ́wọ́ sí àwọn náà mọ̀ pé jihad wà bẹ́ẹ̀ kàn ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n ti jà jihad tí wọ́n bá jà jihad. bọ̀ kí ló dé táwọn àfà máa wá ń parọ́ bíbá ìtọ́ máa sọ pé ayé ìgbà yẹn ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. sẹ́rí ọ̀n sọ kínní kan nínú àlùkùránì nínú Islam ẹ gbọ́dọ̀ ní àkídà é pé jihad wà ẹ gbọ́dọ̀ ní àkídà ni pé intẹ́ ìdìsọ́kàn tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ gbàgbọ́ dé lórí òun ni pé jihad wà bẹ́ẹ̀ jihad tán wá ń sọ yẹn òun náà máa sọ pé ogun ẹ̀sìn ẹni tí bí Israeli àti àwọn Palestine ṣe ń jà nísìn lójú tí wọ́n ń sìn jihad ni bí àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn wáyé àwọn èèyàn ò mọ̀ jóye yín pé àwọn Hamas yẹn o wọ́n ti kọjá ààlà nínú ẹ̀sìn ẹ tí gbọ́ mi yé àgbọ́yé àwọn ò mọ̀ sọ fún yín pé jihad náà ń jà so jihad tán ń jà yẹn ń sìn àwọn tó yẹ pé ọpọlọ wọn ti lọ wọn wà mọ̀ sọ fún yín pé ta ló fẹ́ jagun sójú ọ̀nà Ọlọ́run sójú ọ̀nà Allah o àwọn Israeli ti ń pa àwọn ọmọ ìyá wa o ta ni ó dá ọmọ rẹ̀ jọ àbí ta ni ó dá ẹ̀gbọ́n rẹ̀ jọ àbí ọkọ rẹ̀ kó lọ jagun sójú ọ̀nà Ọlọ́run bẹ̀tẹ̀ àwọn tó rí wọn pé tó jẹ́ àwọn súnà tó wà nílẹ̀ Yorùbá wọn lè ẹ́fà sọ pé kẹ́ ẹ lọ bẹ̀ torí pé kí ni ó ní àwọn rìwáyà tó súnmọ́. bàbá ẹ má bínú Dr. Sharafadeen tẹ máa ń sọ yẹn ó ti ṣe lẹ́kṣọ̀ kan rí tó ní pé gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa jagun sójú ọ̀nà Allah which is ó ń preach jihad nìyẹn. ẹ mọ̀ pé tán bá sọ pé kéèyàn jagun sójú ọ̀nà Allah ó póríṣiríṣi àwọn kan wà owó lẹ máa fi finance wọn àwọn kan wà bóyá àwọn ọmọ òrukàn tí wọn róúnjẹ jẹ wọn lè ní kẹ́ mọ́ gbóúnjẹ fún wọn àwọn bí opó tí ọkọ wọn ti kú àbí tíyàwó wọn ti kú tán ti dàgbà wọn lè ní kẹ́ máa fún wọn ní nǹkan ara ìjagun sójú ọ̀nà Allah yẹn ó pọ̀ rẹpẹtẹ tán bá fẹ́ tú bẹ̀yí tó wá jẹ́ gbòógì pé yín tó sọ pé ẹ jagun sójú ọ̀nà Allah gangan òun ni wípé tán bá lógun ti já o tán àwọn tí ò gba Allah gbọ́ tán bá ti wá bá yín ẹ fèsì wọn tán bá dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ṣe ẹ̀sìn ẹ fún mọ́ wọn ẹ jẹ́ kán rí ilé koko lára yín ẹ jọra sáà so kò sẹ́ni tí ó ṣe Islam tẹ́ bá ti lè gba Islam báyìí tẹ́ ti gba kalimatu shahadatu Allah ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu tẹ́ ẹ bá ti lè gbàgbọ́ yẹ ẹ ti gbà pé ìjagun bẹ lójú ọ̀nà Islam tẹ́ ẹ bá dẹ̀ kú àlùjánnà ni. ẹ ti dáhùn ìbéèrè yẹn ó ní ẹyọ kan tí mo tún fẹ́ béèrè torí ó máa ń yà mí lẹ́nu a máa ń rí alùsùn náà alì kíní kí ló yẹ tí Islam pín wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ gangan ìdílé yẹn máa ń bọ́dà mi gan. ìgbà tí èyí tó ń ṣẹlẹ̀ ni pé lórí ìyẹn gẹ́gẹ́ bí tíra tá a kà ìgbà tó stage kan ànábì pé àwọn sàábí ó ní Islam àwọn sàábí ní kí ló ṣẹlẹ̀ ya Muhammad ó ní ẹ̀rù ń ba òun tó ń bá lọ tán ṣe wá nígbà tí Muhammad kú tán òun lẹ̀sìn Islam pín ìgbà yẹn làwọn Ṣíà jáde àwọn Ṣíà yẹn dè ní àwọn ní Iran tó jẹ́ pé wọn gbà ti súnà wọn gbà ti súní yẹn òun ni Osama fẹ́ ṣe ló fi kírètì Taliban nígbà yẹn lọ́hùn torí pé kí ni ìgbà tí Muhammad ti kú nísìn eléyìí gbèrò orí tiẹ̀ wá pé eléyìí ló yẹ kó jẹ kàlífà eléyìí ló yẹ kó jẹ olórí eléyìí ló yẹ kó jẹ lórí wọn gbàfẹ́lẹ̀ oníkálukú wá dá tiẹ̀ lẹ̀ àbí kò yé yín lẹ́nu nígbà tí Muhammad kú àìmọye àwọn tí wọ́n pa àìmọye àwọn sọ̀hábà tí wọ́n pa nígbà tí Muhammad kú ìgbà tó wá lóníkálukú wá ń ya oníkálukú wá ń kúrò ìgbà ló wá gbé wọ́n wá ń kọ hadith ìgbà tó ní pé ìgbà tó ní pé wọ́n ti ń pààyàn lójú ogun àwọn tó há Kùránì nígbà yẹn wọ́n wá ń kọ mí sára àpáta wọ́n ń kọ mí sára ara ilé ìgbà tó yá náà wá kàn báyìí gbogbo ẹ̀ papọ̀ wọ́n ṣàṣeéṣe tó fi di ìwé bẹ́ẹ̀ ìgbà tí Muhammad tẹ́ ń wò yẹn
ìgbà tó kó tó kú òun gan sọ̀rọ̀ pé bí ipò ti rí vision pé Islam máa padà pín yẹlẹyẹlẹ débi tó yẹ pé ibi tán wà lénìí òun gan Islam bẹ́ẹ̀ ẹnu gbogbo wọn ò délé kò láyé bẹ́ẹ̀ tó bá fẹ́ fèsì ẹnìkan pé wọ́n fẹ́ bá Israeli jansen gbogbo Islam wọ́n nídìí láti rẹ́dì láti fèsì Israel bẹ́ẹ̀ wọ́n lè wá fèsì Israeli tán òkun kálukú wá ya o yé pé gẹ́gẹ́ bí anabi ti sọ pé ìṣòrọ́tù lè mọ́mí ìlà àdọ̀ láti sàkó ni fàmọ́kánà àti fàálà mẹ́ńdálẹ́ fàfinárì yé pé anabi ní àwọn mùsùlùmí kan o wípé gbogbo mùsùlùmí lọ́kùnrin o ṣòkòtò wọn bẹ̀rẹ̀ láti ojúgun ni súnmọ́ ìlàlẹ̀ kàbá ẹ̀ ni pé ó tún wá dé kókósẹ̀ ibi ìgúnpá ibi ìgúnsẹ̀ kókósẹ̀ yẹn ibẹ̀ ni ṣòkòtò mùsùlùmí gbúdọ̀ dé fàmọ́kánà àti fàálà mẹ́ńdálẹ́ fàfinárì yìí tó bá ti wá lè ju kókósẹ̀ yẹn lọ o ó ti wọná kò ní wọ àlùjánnà tó bá dijọ́ gbéǹde àlùkìyàmà so àwọn kan wá wà àwọn kan gbà pé ṣòkòtò yín lè kọjá abẹ ọtún wá pè kan náà ni pé jùsí ń ṣàwárí bá pé irùngbọ̀n yín o ẹ fi irùngbọ̀n yín lẹ̀ àwọn kan gbà pé ẹ gbúdọ̀ ṣe èfo ẹ̀ àwọn Islam yẹn ó pín tó jẹ́ pé Muhammad gan ti mọ̀ pé tóun bá ti lọ tán ẹ̀sìn yẹn máa pín ìgbà tó dẹ̀ kúre wọ́n para wọn nípakúpa ni tó yẹ pé wọ́n bẹ́ orí mi dànù wàhálà púpọ̀. ara ẹ̀ gangan ni àwọn ṣíà yẹn ti wá jáde oríṣiríṣi ìjọsà ló because àwọn ṣíà yẹn sìn àwọn gbà pé Muhammad kọ́ ló yẹ kó jẹ́ òjíṣẹ́ Allah so story pọ̀ ń bẹ̀ yẹn gan so tó dẹ̀ ànábì gan ti mọ̀ pé ẹ̀sìn yẹn náà á padà pín òun lẹ́bi sọ pé tó bá dijọ́ kìyàmọ̀ ipe ẹ̀sìn bóyá ẹ̀sìn mùsùlùmí bóyá ó máa pín sí 72 ẹ̀sìn Christian á pín sí 73 ẹ̀sìn Yehudi á pín sí 70 bóyá 74 ni bẹ́ẹ̀ nínú Islam yẹn ẹjọ́ kan ló máa wà nígbà náà. náà ẹ̀kọ́ atótónu àtàrọ̀ wo bàbá mi ẹ̀sìn bóyá àfa kan lè wọlé tó lè wá jà yín níyẹn ẹ̀yin àfa àti bàbá kọ́mẹ̀tì ẹ̀ wọlé káfó tó lọ. kan wá mọ́ lórí wọn. wọ́n sọ pé àfa yẹn kìíní kan ó wá bíbá yìí lẹ́ẹ̀kan yẹn. àkọ́bí ayé ti mọ̀ pé wọn ò ní wá bàbá mi wọn bí ìyá aláìyàmọ̀dá àfa àtọ́ bá bí ìyá ẹ̀dá kóhun send request wọlé. èyí tó bá àfa àtọ́ bá bí Muhammad dá ojú máa tì í ni àtàládá kó send request kó wọlé. kọ́ wá gbé gẹ̀ẹ́sì wọ́n ní pé ibi kan wọ́n tún wá ní pé àfa wa ń bí ẹwà ní kan wọlé níbo àfa mo ń challenge àfa lọ́sàn-án yẹn àfa ẹ̀ wà ń bí báyìí mo ti lọ wo bẹ́ẹ̀ mo ti rí àbùkíní kan tí èyí tí ò bá wọlé nínú yín kò ní dáa fún ìyá yín àti Muhammad ẹ̀yin ẹlẹ́sìn mẹ́ta múrí kan. màmá mi ọba lọ. ọmọ àfa. náà. ẹ sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tẹ sọ tó ń ṣe ẹ̀mí sọ̀rọ̀ tán ẹ sọ pé gbàtánà bí ikú àwọn sàábé tó káwọn báàsì kùrán yẹn dání wọ́n kọ́ mí sára àpáta wọ́n kọ́ mí sára lé ẹ̀yin náà believe pé kankan wà tó máa kọ́ sára àpáta tí ò ní parẹ́ in the next 3 months. ẹ mọ̀ pé ìtàn bá sọ fún yàn nígbà téèyàn ń kẹ́kọ̀ọ́ ẹ mọ̀ tẹ́ bá ń kẹ́kọ̀ọ́ olùkọ́ yín ẹ̀ lè já níyàn ẹ tí understand ìtàn sọ fún wa làwa náà gbàgbọ́ bẹ̀gbà tó polo tàwa náà ń wálé làwa náà rò pé ṣé kíní ìdẹ̀ lè rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ ti understand. wọ́n sọ fáwa náà gbà yẹn àwa ọmọ líle lábá lọ lé kéwú ẹ mọ̀ fáwọn àfáà yẹn náà gbà yẹn tó bá múyàn lọ sílé kéwú kéèyàn lọ kéwú tó bá ti rí pé bóyá àwọn òbí tó múyàn wá bóyá àwọn ò lè máa rí nǹkan gbà lọ́wọ́ wọn ò ní take yẹn serious. so ẹ tó ṣẹlẹ̀ ní pé akandélọ́ba ẹ̀mí tó ṣẹlẹ̀ tẹ́ bá wo tírà kan tí ànábì tí ń sọ pé tó máa ń mú íǹkì tó bá sọ di omi òkun wípé ọ̀rọ̀ alájú bẹ́ẹ̀ lọ so nǹkan fẹ́ fàyọ́ bẹ̀ ni pé wọ́n ti ń kọ ìwé gbogbo pé wọ́n ń kọ kan sára àpáta yẹn bá láàárọ̀ ni o wọ́n ti ń kọ ìwé ní aláàfin mọ íǹkì sára lọ́dá íǹkì ànábì ní fi ń ganu rẹ̀ sókè lọ pé tó bá kọ gbogbo wọ́n bá sọ omi òkun di íǹkì wọ́n bá fẹ́ kọ ọ̀rọ̀ òun kalẹ̀ ọ̀rọ̀ òun jù bẹ́ẹ̀ lọ so wọ́n ti ń kọ ìwé ti wà sí ẹ̀rí gbogbo Kùránì yìí wọ́n ẹ̀sẹ̀ kọ kò tí ì pẹ́ o wọ́n kàn kọ́ bí ẹ̀kọ́ ti wà tipẹ́ wọ́n ẹ̀sẹ̀ kọ́ ni o àwọn Roman Empire ẹ̀sẹ̀ kọ́ gbọ́ àwọn kìnìyàn jáde ní ideology yìí pé kó lè bá di olórí ní gbogbo ayé pátápátá ní ìwé méjèèjì gbogbo pé wọ́n kọ́ sára pátá ń kọ́ sára ewé àwọn kan pín sí méjì yẹn irọ́ burúkú ni o kíláàsì wọn fẹ́ kó ṣẹlẹ̀ gangan ni so kí àwọn ìlú bá fẹ́ ronú. ẹyin tán sọ yẹn ni pé ìgbà yẹn tí wọ́n lọ sójú ogun tí wọ́n ti ń pa àwọn sàhábà tán pa àwọn sàhábé náà wá ní pé kán máa kọ́ kalẹ̀ ó ti yé yín náà ní kán máa kó mọ̀ dàgbé gbogbo àwọn tó ha àwọn pé àwọn kan ní hafiz ìyẹn àwọn tó ha Quran. pé tí wọ́n bá ní kán máa kọ́ kalẹ̀ táwọn bíbá ní kán máa kọ́ kalẹ̀ ńgbà yẹn àwọn kan wà tó ń sì kàwé nìyẹn ìwé tí wọ́n nígbà yẹn nìyẹn. ẹ mọ̀ pé sẹ́yìn kìíní yẹn ó contradict ara wọn tẹ́ bá wo ẹ̀sìn yẹn dáadáa ó kàn jẹ́ pé bàtà káfáwá táwa wà ní kéwà ní sọ pé rọ́ ni so àfáà tó bá fẹ́ wọlé kó wọlé kájọ tákù ara wa àwa ń retí ẹ̀. gbọ́yìn bàbá mi àkànbí wọ́n ti ń kọ̀ọ̀kan kalẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ kọ Kùránì yẹn kò tí ì pẹ́ wọ́n kàn kọ́ bí ẹ kó ti pẹ́ ni kò tí ì pẹ́ náà. wọ́n kàn gba sórí yẹn jọ náà ni wọ́n gba àjọ kiri lọ́wọ́ ara wọn àwọn tó jọ àwọn ọmọlẹ́yìn Sina Rambo
àtọwọ́ lẹ́yìn wọ́n pe àwọn àdìsí kan wà tó le wọ́n pe wọ́n ní sara wọn jọ wọ́n gba bí wọ́n ibi tí wọ́n ti lọ digunjalè kiri. wọ́n pe àwọn àdìsí méjì kan ní wọ́n wá fi sí. wọ́n pe àwọn àdìsí méjì wọ́n pe àwọn àdìsí yẹn ní Muslim àti Bukhari wọ́n rí Muhammad láyé o báwo lẹni tí ò rí yàn láyé yóò ṣe máa sọ̀rọ̀ nípa ẹni tí ò rí. àbó ìra ẹ̀ tó bá ànábì lògbà ni. ó bá ànábì lògbà ni kódò máa ń sùn tànábì gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìtàn ẹ̀ kódà ibi tó ń gbé tún jìnnà sọ́dọ̀ ànábì. tẹ́ bá wo ìtàn tí àwọn àdìsí yẹn sọ gbogbo àwọn tó gba àdìsí yẹn wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ sínú àdìsí because lọ́dọ̀ di tèmi èmi máa ń wò pé àdìsí gan ó confirm ju Quran lọ ìdílé lẹ́yìn tí bá lọ gbogbo àwọn tó gba àdìsí wa wọ́n máa ń dárúkọ ọ̀dọ̀ àwọn tó ti gba ọ̀rọ̀ yẹn bí kò lọ àìsà tó lọ àbó ìra kó sá lo àwọn tó bá nọbí lò gbà so gbogbo aládẹ mọ̀ nọ́mà téèyàn bá kú àbí tí kankan bá ṣẹlẹ̀ wọ́n máa ń sọ nípa èèyàn anybody wọ́n á sọ story èèyàn yìí èèyàn gidi ní o kíní kan wọ́n á sọ bí èèyàn bá ṣe lò gbésí ayé àná àwọn téèyàn bá lò gbà àwọn máa ń mọ ìwà èèyàn gan ju wọ́n lè sọ story èèyàn gan ju yẹn lọ. bẹ́ẹ̀ni so àdìsí àwọn tó gba àdìsí yẹn wá gbogbo àwọn tó gbà wá wọ́n máa ń sanwó àwọn tó ti gbà so àwọn tó dẹ̀ dárúkọ bẹ́ẹ̀ tó ti gba àdìsí yẹn lọ́wọ́ wọ́n máa ń jí kó múlẹ̀ wọ́n máa ń jíjẹ́ múlẹ̀ pé wọ́n jọ lò gbà tànọ́bì mọ́mọ́ ni so wọ́n lè rí ànọ́bì tì náà. bàbá mi àkànjọ lọ́ba ṣé ẹ rí gbogbo àdìsí yẹn pátápátá ní ìsinyìí pátí ní Facebook àní Instagram àní Twitter àwọn àdìsí yẹn dàbí media information lásán ni ṣé ẹ rí ní ìsìnkà bá ṣẹlẹ̀ ládùúgbò yín ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí gangan ó lè mọ̀ lè sọ̀rọ̀ tó àwọn ẹni tó ń wà ládùúgbò yẹn tó wá ń gbèrò yẹn káàkiri tẹ́nìkan kan post pé àwọn kan jalè wọ́n mọ́lẹ̀ o ọwá screen record ẹ̀ ọwá post ẹ̀ gbogbo ayé ló máa ti mọ̀ so àwọn tó wá irú èmi ní ṣe bá irú news yẹn èmi náà wá kọ ìwé jáde pé ládùúgbò báyìí o ní Ṣakí ní táìmù báyìí o nǹkan báyìí ṣẹlẹ̀ o kò ìṣẹ́jú mi o ṣé rí ìròyìn òféèrè ní gbogbo àdìsí yẹn pátápátá irọ́ burúkú ni wọ́n ń jọ gbogbo ẹ̀ pátápátá pé ògbè tẹ́ bá lọ tú. ìrọ̀kọ tó wá jẹ́ pé ànábì wálé ayé lóòótọ́ tó yẹ pé gbogbo nǹkan tó sọ tó wà nínú Quran táìpò tó bá ní nọ́mà àdìsí ló kì í ṣe rọ́ tó wá jẹ́ pé Quran ànábì sàkámàjẹ ni wọ́n irọ́ ni àdìsí náà. irọ́ ni sẹ́ẹ̀rì bàbá mi ṣẹlẹ̀ àwọn Portuguese àwọn India wọ́n ti ń ṣe nǹkan jáde pé wọ́n ti ń rìnrìn àjò láti ilẹ̀ kan síbi ilẹ̀ kan nítorí pé ìlú wọn ọ̀dà kọ́ mọ́ wá nǹkan oúnjẹ tí wọ́n jẹ káàkiri bíi spicy wọ́n ti ń rìnrìn àjò ayé ti pẹ́ lórí omi ṣẹ́dẹ́ pé ànábì bá wálé ayé tòótọ́ bá ní kìí ṣe Mẹ́kà nìkan ni ó ti ròyìn ànábì àti Kùránì o àtàdísì o irọ́ tó jìnnà sóòótọ́ ni. ẹ wá gbọ́rọ̀ mi ni ẹ má bínú ètè tó kọ́kọ́ ta méjì ni pé ẹ mọ̀ pé nínú Islam ẹni tó bá kírun dáadáa tó bá ṣe ẹ̀sìn dáadáa ara rẹ̀ ò ní jẹrà tí ó fi dijọ́ gbẹ̀ndì àlùkìyàmà èmi wá wò ó pé pẹ̀lú bá ti ń ṣe títì nílẹ̀ Saudi tó ń ṣe oríṣiríṣi nǹkan mèremère ó yẹ ká ti rí òkú kan táwọn dọkumẹ́ntì ó ti rí pé Muhammad ni ẹni yìí bá ló gbà ó tí ẹ̀rí pọ́n tẹ́sì orí kan lóńdó nígbà kan mi mọ̀ bóyá wàwí ẹ̀ tán tẹ́sì orí yẹn tán orí yẹn ti lo bóyá 13,000 years now tán bá wá tó bá yẹ pé lóòótọ́ wá ní ilẹ̀ Saudi tẹ́ ń wò yẹn àbí Yemen àbí àpapọ̀ ibi tó súnmọ́ ilẹ̀ Saudi ó yẹ ká ti mọ rí àwọn òkú kan tó yẹ pé wọ́n ti mọ̀ sí tí mo ti mọ̀ pé ara àwọn tó bá Muhammad lùgbàrí o ara tó bá Muhammad lùgbàrí o àwárí kankan bóyá Muhammad gan bóyá ó wáyé gan àbí ò wáyé torí tó bá yẹ pé lóòótọ́ ni ọlọ́ọ̀sẹ̀ family house rẹ̀ kù ẹ̀rí nílẹ̀ Yorùbá lónìí tá a bá rò dára tán bá gbé Ifá janlẹ̀ tán bá ṣe tó yẹ kán ṣe wọ́n ò mọ̀ bí tán sí àwọn Ògún sí wọ́n ò mọ̀ bí tán sí Ọ̀rúnmìlà sí. bàbá mi àfà ṣẹ́ẹ̀rì ìfáàtì nípa ọ̀rọ̀ yẹn ni wípé ṣẹ́ẹ̀rì bàbá inú mi dùn pé àfà ni ẹ̀jẹ̀ ti kàwé tó pọ̀ ṣẹ́ẹ̀rì ideology àwọn Roman Empire ni kò sí nǹkan tẹ́lẹ̀ nínú Kùránì tẹ́lẹ̀ bánu Bíbélì Tórà ó ní Old Testament ṣẹ́ẹ̀rì àwọn tó jẹ́ àwọn Tórà ìgbà tán kọ ìwé yẹn jáde táwọn kan kọ tí Mósè tó lálà àlá ni gbogbo ádámàdé pẹ̀lú àwọn kọjá yẹn o ẹ mọ̀ gbọ́ o àwọn bàbá àtìyá tó bí Mósè wọ́n mọ bàbá náà bàbá wọn o Mósè ló lóhùn lálàá o ipò òun rí pé ipe Yahweh fi ìranran òun ipe ádámàdé lòun kọ́dá fún òun tó dẹ́nì kankan so nísìn èmi àti yín kí ni mo ríran kí wàá mọ sọ nǹkan nìkan mọ kọ́ kalẹ̀ kí wàá mọ ní pé ọ̀rọ̀ ẹni tó dá yàtọ̀ ọ̀run ni Yahweh yẹn kò sẹ́dá kankan tó mọ nǹkan tó ń jẹ́ Yahweh o Mósè ló sọ pé òun rí nǹkan kan o tí ń pe ara rẹ̀ Yahweh fóun ní sẹ́láyìí pé òun lòun dá yàtọ̀ irọ́ tó jìnnà sóòótọ́ gbogbo kìíní yẹn o ìwé yẹn tó ń wá kọ kalẹ̀ làwọn King James nítorí wọ́n fẹ́ ṣe òwò ẹrú wípé òjìṣẹ́ wèrè tí Mósè sọ pé ń bọ̀ wáyé àwọn ti bá yín rí o so Iris kan tó wà nílẹ̀ Egypt tí yẹn ní ìtàn kan pé wọn ọmọ bàbá rẹ̀ nígbà bá tó kó jí dìde ìtàn yẹn ni wọ́n lọ hunjọ tó ń pè ní Jesus Christ gbogbo ẹ̀ pátápátá èèyàn 40 ní lọ́kọ̀ gbogbo méjèèjì tẹ́rí yẹn Kùránì àti Bíbélì
jẹ́ máa fi pé ọ̀rọ̀ kan máa ṣẹlẹ̀ bí kan ó máa tún tako nǹkan tẹ́lómi tún kọ èyí fọ́tì lọ́kọ̀ gbogbo ẹ̀ pátápátá irọ́ tó jìnnà sóòótọ́ ni tẹ́lẹ̀ ọlọ́run olódùmarè tẹ́ ti mọ̀ yẹn kò lè sọ nǹkan tó ṣẹlẹ̀ ní million years ọdún olódùmarè ṣe mọ̀ báwa bá ṣe ròyìn olódùmarè so gbogbo nǹkan tán yẹn inú Yahweh bàjẹ́ pọ́ dá ènìyàn láwòrán rẹ̀ irọ́ burúkú ni Sátánì gbógun ti Yahweh ta ló lè gbógun tọ́ lọ́hùn sẹ́lẹ̀ ṣe mọ́tò jáde ní ìsìnkí mọ́tò yẹn fẹ́ gbógun ti yẹn ní yọba ti rẹ̀ lẹ̀ kí bá kó kú kẹ́yìn rẹ̀ kú irọ́ burúkú ni gbogbo ẹ̀ pátápátá irọ́ tó jìnnà sóòótọ́ ni gbogbo kìíní yẹn ideology àwọn tó fẹ́ sọ wẹ̀rù ni it was erected by Roman Empire so wọ́n kàn sọ fáwọn èèyàn wọ́n tó rí pé wọ́n rí pé ibi tá a fi sí tá a gbàgbọ́ sí oní spirituality that is why wọ́n fi mú wa láti bẹ̀ ká lè bá a máa ń ṣe ẹrú fún ìran àwọn ọmọ wọn tí ń bọ̀ olódò ìṣẹ̀lẹ̀ yìí nìsín kò sí ìwé tẹ́lẹ̀ kà láyé ìjọba sí ìdélùú èbò kò lè wúlò fún yín so that is a fact kò sí nǹkan kan ní ẹ̀sìn. aláàmì òdodo lẹ sọ kò sí kankan bẹ́ẹ̀ lóòótọ́ but ṣe wá mọ̀ pé bó ṣe wá nìyẹn báwa ṣe ń ronú yẹn àwọn míì ò ronú bẹ́ẹ̀ ó lè bí ṣe sọ pé ká ní àfa wà ń bẹ̀ yẹn ni mo fẹ́ kó wọlé níwọ̀n bá tó kù ní tó kúrò. wọ́n pe kíní kan ní therapy iná làwa ń ṣe yìí ká sọ̀rọ̀ kan káwọn èèyàn ó gbé yẹ̀wò kó dègbé sọpọlọ so iná làwọn ibi àti ń ṣe yìí àwọn tó ń gbọ́ wa táwọn ò lè ronú deep wọ́n máa gbọ́ so a máa ṣètò gbogbo ìgbà náà ni àwọn yẹn wá nídìí help mental slave wọn wà so nǹkan tó ṣẹlẹ̀. ṣe rí tẹ́lẹ̀ èmi gan mo máa ń fẹ́ ṣe pé fún àwọn Ògún àwọn Ọbàtálá àwọn Ṣàngó níbi tán ti bà wọ́n jẹ́ dé ẹ̀dẹ̀mẹ́ni tí ò dá nǹkan mọ̀ náà tó náà fẹ́ wọ náà ẹ mọ̀ pé black àwa dúdú àfẹ́ wọ náà tá a bá ti kú òun náà ní pírọ́blẹ́mù tó bá wa àfẹ́ wọ náà ni so báyìí máa ń ba Ògún jẹ́ Ṣàngó àwọn gbogbo Ọya gbogbo ẹ̀ báyìí máa ń bà wọ́n jẹ́ ìjọ kan bàbá kan wá sọ pé àwọn tí wọ́n ń bù yìí tí wọ́n pè ṣe bọ́mọ Yorùbá làwọn pípù yìí náà ṣe báwọn náà orúkọ tán jẹ́ ṣe báwọn tán pinnu orúkọ yẹn náà ni ẹ mọ̀ bẹ̀ lọ́pọ̀lọ́ tí mo sọ yìí ti pẹ́ yóò ti máa lọ bí 25 years ìgbà tọ́rọ̀ yín wá délé mi náà wá ń rìfáàsì sí ọ̀rọ̀ tèmi náà ti ń gbọ́ tẹ́lẹ̀ bó fi wá rò pé nǹkan ti ṣe dúdú o nǹkan ti ṣe black no ẹ̀rí in tí ò fi jẹ́ pé Yorùbá lọ tán òun náà ni pé àròjinlẹ̀ ẹ̀rí pé tẹ́lẹ̀ kó tó di pé irú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ń sìn tán bá wo bàbá yín ìsídà kó jẹ́ Christian àbí kó jẹ́ mùsùlùmí kò sí ẹni tí wọ́n fi kinní yẹn mú bẹ́ẹ̀ àwọn kan wá tí wọ́n jẹ́ oníṣẹ̀sìn gbà náà tí wọ́n dúró ti kinní tí wọ́n rí pé irọ́ ni kinní bàbá àwọn ti sọ fáwọn pé káwọn dúró ti ṣẹ̀sìn táwọn ń ṣe yìí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́yin wá jẹ́ mùsùlùmí gbà yẹn àbí bàbá yín tán jẹ́ mùsùlùmí gbà yẹn wọ́n mọ̀ wo àwọn oníṣẹ̀sìn yẹn pé àwọn máa wọ náà iná náà lọ tán bá ti kú even èmi ti sọ rí pé gbogbo Christian àti oníṣẹ̀sìn iná ni wọ́n lọ even mùsùlùmí tí ò bá tún ṣe súnà gan yóò tọ́nà wò kó tó di pé wà lùjá náà bẹ̀gbà tí gbogbo ẹ wá yé wa làwa náà wá rí pé bí rọba lọ lógún ọdún ìjọ kan lóòótọ́ mọ̀ bá ìgbà táwa ń bú àwọn Ṣàngó gbogbo àwọn baba ńlá baba wa èyí tó jẹ́ pé àwọn náà jẹ́ ká mọ̀ tó ń jẹ́ àgbo jẹ̀dí àwọn náà jẹ́ ká mọ̀ àgbo tí ń jẹ́ àgbo táífọ́ọ̀dù àwọn náà jẹ́ ká mọ̀ tí ń jẹ́ ibà lélẹ̀ àwọn náà jẹ́ ká mọ̀ ibà pọ́njú àwọn náà jẹ́ ká mọ̀ pé ìdí fẹ́ yọ kábíyèsí ọlọ́ọ̀ba àwọn tó pinlẹ̀ Yorùbá ìtàrọ̀ ọmọdọ́mọ wọn bá kù láyé tán gbá ìṣẹ̀ṣe mú tó jẹ́ pé àwa apadà wá rí pé òdodo náà sọ ìran wọn láyé ọlọ́ọ̀ba jẹ́ ká mọ̀ láti òní lọ pé ìrẹ́ ọlọ́ọ̀ba ó sì ń jẹ́rìí ara rẹ̀ ńlẹ̀ Yorùbá torí pé tí ò bá sí àwọn tó kù Yorùbá ti lọ tán. ara wọn lms bàbá wa. Yorùbá ti lọ tán sẹ́rí Yorùbá ti lọ tán tí ò bá sí àwọn yẹn àwọn tó ta èèyàn jì orúkọ yóò mọ̀ lè parẹ́ ńlẹ̀ Yorùbá kódà tí Yorùbá bá pín lónìí wọ́n mọ èrè yín ni Àtàkànbí Ọlọ́ba àti ms àtolówó Èkó wọ́n mọ èrè yín gbàgàrà pé Yorùbá ti sọnù tán díẹ̀ ló kù àwọn tó lọ lóun sábà bí rè. Petro rí bàbá wa tẹ fi wòye pé Islam ni ẹ fẹ́ ṣe ń gbà yẹn kí làwọn nǹkan tẹ rí. ẹni tí mo rí bẹ́ẹ̀ náà ẹ mọ̀ bọ́n yẹn máa ń sọ̀rọ̀ ń gbà yẹn pé Ọlọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ẹ má mú Ọlọ́run ní mẹ́ta yẹn ìgbà tá a wà ní Christian ni o pé wọ́n ní Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ mọ̀ ọ́n ti kó síyàn lórí èmi náà sà ta gidi bọ́ọ̀lẹ̀ mo ti wèrè bọ́ ẹ mọ̀ ọmọ tó le ta ló fẹ́ mú wa ń gbà náà àwọn sàn ẹjẹ́ àfilẹ̀ o ọmọ burúkú ni o ẹ sáàjò lọ sí tó fẹ́ ṣe o àwa lọ lé kéwú ìgbà tá a tún wá lọ lé kéwú kò sẹ́ni tó yà sí wa o mo wá dé mo tún wá padà sọ́dọ̀ àwọn òbí pé kírun mọ́ lẹ́gbàá tí mo ti kírun ìgbà tí mo tún wá kírun yẹn tán mo tún wá gbọ́ wáàsí kan mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ àwọn onísúnà mo wá lò 15 years lọ́dọ̀ àwọn ibẹ̀ mo ti wá mọ̀ tí ń jẹ́ Islam bẹ̀ láti ìbẹ̀rẹ̀ kò sí fámìlì tó yọjú sí ìgbésí ayé mi débi mo yẹn bá yín sọ̀rọ̀ even mo fẹ́ yàwó gan wọn wá mo bímọ gan wọn wá níbi tí ẹ̀sìn olórí burúkú yẹn tó sọ ọmọ dọ̀tá àjá ẹ̀ tó sọ ìyá dọ̀tá ọmọ ẹ̀ lẹ́sìn olórí burúkú ẹ̀sìn òfò èmi wá pe àwọn ọmọ mi jòkó pé ṣe ti rí o ti wá dójú ẹ̀ báyìí kìrìsìtẹ́nì ni wá o ìgbà tí mo kírun gan náà mi lọ lé iléyá kò sẹ́ni tó fẹ́ wá sí iléyá lọ́dọ̀ mi èmi náà ò ní lọ sí iléyá lọ́dọ̀ ẹlòmíì mo sá wà náà ni ibi tí mo ti fẹ́ yàwó wọ́n sà fún mi yàwó náà nítorí pé mo jáfa wọ́n rí pé ọ̀rọ̀ Kùránì ọ̀rọ̀ àdìsí ọ̀rọ̀ Muhammadu ọ̀rọ̀ Allah ó wà lẹ́nu wọ́n sà fún mi yàwó ìgbà táwa náà wá gbọ́n la wá ń pe àwọn ọmọ ayé ò rí bẹ́ẹ̀ o kò sí ti ń jẹ́ Islam o
kò sí ti ń jẹ́ Christianity láǹbà ni torí àti ilẹ̀ èmi ò rí challenge tí mo rí ẹbí ò tiẹ̀ yà sí mi dèní gan ẹbí kan gan ò lè dọ́dọ̀ mi pé kí ni tó ṣẹlẹ̀ tó ya wèrè ni ló àkínṣe area boys o bẹ̀tọ̀ ọmọ bá le àwa le délẹ̀ ni so a rí challenge tí mo rí ni pé kò sẹ́ni tó fẹ́ sọ pé kí ló dé tó kírun mọ́ àtọ́nsán ya wèrè ìgbà tí mò ń kí gan ta ló wá bá mi ìgbà tí mi kí mọ́ ta ló fẹ́ sófò tó fẹ́ wá bá mi èmi ni pé kí n mójútó àwọn ọmọ mi kí n sọ tó ń jòdòdó ọ̀rọ̀ fún wọn tó ráwọn lọ́la sẹ́rí táwọn ẹbí yẹn kò sígbà tí ò ní padà yà torí tó bá yá ń ṣe tẹ́mi bímọ ọmọ yín bímọ ilé náà bímọ àwọn ọmọ lè mọ́ padà mọ́ra wọn mọ́ bẹ́ẹ̀ ìwà ẹni tí bàbá bá ti sọ fún àwọn ọmọ àti ìwà tí bàbá bá wù òun làwọn ọmọ ó mọ tẹ̀lé òun ni challenge tí mo rí pé àwọn ọmọ gẹ́gẹ́ ni challenge pé àwọn ọmọ yẹn o tínú mi ti dùn pé wọ́n sì kéré tẹ́mi tí bá ń sọ fún wọn báyìí tán fi máa dàgbórí wọn ló máa wà kò sẹ́ni tó fẹ́ change ọpọlọ wọn wọ́n ní ọmọ tí aya bá jọ àbí ọmọ tí aya bá bí aya náà ló ń jọ so àwọn ọmọ tẹ bí mo ṣe lé òun làwọn náà le so kò rí challenge mi ò rí challenge pé ẹbí kan àbí kinní kan kò sẹ́bi tó yà sí wa náà tẹ́lẹ̀ so àtúnwá wà báyìí ẹbí wo ló fẹ́ ní kí ló dé tó kírun mọ́ kò sẹ́ni tó fẹ́ wá ṣe wáàsí tàṣán ta ló fẹ́ kú tó sẹ́ni tó lè dọ́dọ̀ rú àwa ẹ̀gbọ́n fẹ́ ṣe wáàsí fáwa àbí àwọn gbọ́n tó ṣe wáàsí fún ni àá ṣe ti Christian fún àá ṣe ti mùsùlùmí fún àwa jẹ́ òye pé ẹni tán ní kí n sọ̀nà yẹn gangan lọ́nà èyí tán pè lọ́nà yẹn gangan o irọ́ ni so bàbá mi wọn ní challenge tí mo lè ní mo rí díẹ̀ bẹ́ẹ̀ mi rí challenge kankan pé àwọn kan máa ní fún mi lówó mọ́ iṣẹ́ mi mò ń ṣe iṣẹ́ ọwọ́ mi mò ń ṣe mo dẹ̀ ń jẹun mò ń mu ọjọ́ bóyá àwọn àtọmọ. lára nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé lórí àwọn èèyàn wa kan wọ́n Muslim ni wọ́n àwọn náà dẹ̀ ti rí i pé kíní yìí irọ́ ni wọ́n kà wọ́n lérò ni ṣùgbọ́n àti kúrò ń bẹ ẹ̀rù ń bà àwọn kan wípé táwọn bá kúrò ẹ tó ń ṣiṣẹ́ ọwọ́ tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ àwọn èèyàn tó ń gbéṣẹ́ fún àwọn náà jẹ́ Muslim wọ́n wò pé táwọn bá kúrò táwọn èèyàn yóò bá gbéṣẹ́ fáwọn ọmọ ń kọ́ so ó ń ba àwọn kan lẹ́rù ó ṣeé ṣe ká ní orú àwọn èèyàn bẹ́ẹ̀ lórí ibi tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ torí mo ti interview àwọn èèyàn kan pé táwọn bá ní pé kíní wọ́n máa kọ ẹ̀yìn sí àwọn ìjẹ́ ẹ̀yìn náà ṣe ẹrẹ́ ni kọ ẹ̀yìn sí yín gbà yín pé ó ti di kò ṣe Islam mọ́ mi ò gbéṣẹ́ fún mọ́ o èmi àti òní kankan tájọ ṣe papọ̀ mọ́ o ṣe é rí bẹ́ẹ̀. Number one iṣẹ́ tèmi kò bọ́lọ̀ ṣe fún mi ní professional ọpọlọ tèmi bí mo ṣe ń ṣe kò sí tó kàn mí àti èèyàn pẹ̀lẹ́sìn mi o ẹ má jẹ́ ká lo ikò torí pé a fẹ́ sẹ́sìn mọ́ tá a bá fẹ́ kàn ṣàánú wa ẹ jẹ́ ká sọ pé ẹ dákun ẹ ṣàánú mi o challenge báyìí ni mo ní o tó o bá ti mọ iṣẹ́ kódà kó jẹ́ organizer kódà kó jẹ́ carpenter tó bá ní òṣèṣìn mọ́ mùsùlùmí nìkan kọ́ ló wà ní Nàìjíríà náà kìrìsìtẹ́nì wà oníṣẹ̀ṣe wà táwọn kan ò bá wá tíṣẹ́ bá ti dẹ lójú àwọn tí ò wá náà máa pè é padà tó bá yàgbà tó bá lọ pẹ́ lómi tó ṣe rádaràda fún wọn wá padà pè é ó lè wá wà ní àwùjọ bòmí o bóyá àwùjọ tẹ́ni ibi tẹ́ni yẹn wà àwọn mùsùlùmí ló fi bẹ́ẹ̀ pọ̀ ń bẹ̀ bóyá wá rí pé òun wá ṣe ìsìláàmù mọ́ wọn padà wá ń wo pé àkíní ìwọ ò ṣe ìsìláàmù mọ́ àdẹ̀ ní gbéṣẹ́ fún ẹ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kó relocate kú omi tó wà tó bá relocate kú omi tó wà kò sí àwọn ibi tẹ́mi ṣe wà ń sìn tẹ́ bá ka customer Yorùbá tó mẹ́rin àwọn ọmọ Yíbò ni mò ń fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún àwọn ọmọ Delta even èmi gan torí irun gbà tán níwájú pé àfà sàwọn àlékún máa níwà lẹ́kọ̀ọ́ sàtórí mi ò lè rojọ́ bẹ́ẹ̀ ní tí bá rí pé ọpọlọ ẹ̀ ṣì òun lèmi á sọ̀rọ̀ fún wípé kíní irọ́ ni báyìí kán má jẹ́ ká fi kíní yẹn parọ́ pé bóyá àwa ń wá ọ̀nà àti rí owó bóyá yìí tẹ̀ wà lókè òkun bóyá kẹ́ máa sẹ́ndì owó sáwọn kò sẹ́ni tí ò rí challenge bẹ́ẹ̀ tó bá ti wá rí báyìí ó wá ní pé bóyá kán sí gúrùpù kan yàtọ̀ sílẹ̀ tó bá ti wá sí gúrùpù yẹn kó ní kálukú máa sọ̀rọ̀ ẹ̀ torí kò sí ẹlòmíì á wá báyìí bí á sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ irọ́ ni o èyí tó wà nú ẹ̀ ó yàtọ̀ sí tó ń sọ jáde o tẹ́lẹ̀ bá sọ pé mo rí challenge torí pé mo ń kírun ṣẹ́ni tó bá jọ ọmọdé ni bí ọmọ 18 years ọmọ 19 years a sì lè rí gbọ́ pé bóyá wọ́n lè jáde ńlé wọ́n kọ́ lọ́mọ àwa kan sì lè gbà dò a lówó náà o ṣùgbọ́n a tọrọ jẹ even nínú gúrùpù ń bí gan ààrẹ lómi tó sọ pé òkè máa bọ́ mi báyìí láwà bẹ́ẹ̀ kó rí kọ́rọ̀ má bàa bẹ́yìn ìjọ pé bóyá ọ̀rọ̀ station àbí òkè kí ló fẹ́ ọ̀dọ̀ sísẹ̀ wo ló mọ̀ tó lè gbẹ́ sọ́dọ̀ ó yà nǹkan tó nídìí rè nínú nǹkan mẹ́wàá a máa provide márùn fún ẹ ti understand kéèyàn kan mọ́ wá bí kó má náà ní challenge kó má máa lu opportunity torí kò sẹ́ni tí ò mọ kò sẹ́ni tí ò mọ bá ṣe ń họrí ẹ ti understand ọ̀rọ̀ mi so kò sẹ́ni tí ò ní challenge táwa lè rí ni pé mọ̀ àwa a ti dàgbà wọn bá so iṣẹ́ tèmi ò kan bóyá mùsùlùmí ni àbí christian tó bá ti gbéjẹ́ fún mi gbéṣẹ́ lọ kò kàn mí èrò pọ̀ láyé bàbá mi ẹ jẹ́ kí n lẹ́yìn bàbá mi ṣe rí nǹkan kan tí mo ti notice láàrin àwọn ọmọ Yorùbá ni pé mi dẹ̀ mọ̀ bóyá àwọn míì náà notice ẹ̀ tẹ́ bá wo àwọn artisans wa àwọn oníṣẹ́ ọwọ́ bí iṣẹ́ ọwọ́ àǹkọ́lé àwọn bricklayer àwọn plumber nǹkan tẹ́ bá compare àwọn pẹ̀lú àwọn èèyàn wa tó jẹ́ Yorùbá tó wà ní Kútọ̀nù lásán ẹ máa rí pé quality iṣẹ́ àwọn ará Kútọ̀nù yẹn
ó bẹ́tà ti àwọn ará ilẹ̀ Yorùbá. ẹ parọ́ torí mo súnmọ́ bẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi mo tún sọ so ṣe rí nǹkan tí àwọn èèyàn wá fi ń kẹ́wọ́ ó pọ̀ ẹ̀sìn dẹ̀ jẹ́ nǹkan tí irú àwọn èèyàn tí wọ́n ń fèsì challenges jù mo agree with bàbá mi ní sáyidà pé àwọn èèyàn wa tó fẹ́ kó ní ẹ̀sìn wọ́n ń fèsì this particular challenge lórí ọ̀rọ̀ wípé bóyá àwọn tó ti ń gbéṣẹ́ fún wọn tẹ́lẹ̀ wọn ò fẹ́ gbéṣẹ́ fún wọn mọ́ ṣùgbọ́n ó tún pọ̀ sórí pé àwọn èèyàn irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n rely lórí community ẹ̀sìn yẹn tẹ́lẹ̀ lọ́ fi ń ṣiṣẹ́ kò ń ṣe pé quality iṣẹ́ wọn dáa. yes. so wọ́n rely lórí nítorí ikọ́ lè máa ríṣẹ́ gbà lọ́ ṣe ń ṣe ẹ̀sìn yẹn so 90% àwọn tó ń gbéṣẹ́ fún wọn inú ẹ̀sìn yẹn lọ́ wà sàlámàlẹ́kùn lọ́ fi ń gbaṣẹ́ irú àwọn èèyàn báyẹn wọ́n máa ń sábà rí challenge yẹn jù tó yẹ pé tó bá fi lè kúrò ní ẹ̀sìn yẹn bóyá association yẹn mọ̀ pé mọ́ṣáláṣí tó ti ń kírun association tó ń ibi tó ti lọ ń ṣàṣàlá kí ọdún Sunday so 90% àwọn èèyàn yẹn náà ló gbé church náà the same thing 90% àwọn ará church wọn náà gbéṣẹ́ fún wọn ó máa lé fún wọn láti kúrò ní ẹ̀sìn yẹn tí ò bá ti jẹ́ pé quality iṣẹ́ wọn ẹni tí iṣẹ́ quality iṣẹ́ mo mọ àwọn èèyàn kan tó ń kọ́lé ní Nàìjíríà bó ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn yẹn group of friends ni wọ́n Yorùbá náà ni wọ́n máa ń dá owó jọ nílùú ìlú tó bá ṣiṣẹ́ bí owó tó bá dájọ yẹn ló fi ń kọ́lé wọn ò kì í gba òṣìṣẹ́ ilẹ̀ Yorùbá wọ́n máa lọ ń kó àwọn Yorùbá wá láti Kútọ̀nù ni iye ìgbà tó bá pé blọọkì náà fẹ́ yọ fún wọn wọ́n máa sọ iye ìjọ tó máa lò oṣù méjì ní blọọkì iye blọọkì báyìí lè fẹ́ yọ fún wa 1 million block lè fẹ́ yọ oṣù mélòó ló máa gbà oṣù 6 ni wọ́n á dẹ̀ gbálé fún wọn wọ́n á kó wọn síbẹ̀ wọ́n á ṣiṣẹ́ yẹn wọ́n á dẹ̀ kó wọn padà ẹ bá ti ṣiṣẹ́ tán so kí àwọn èèyàn wa kí wọ́n lọ kọ́ iṣẹ́ dáadáa kí wọ́n lọ mọ iṣẹ́ wọn kí wọ́n jẹ́ kó jẹ́ pé iṣẹ́ wọn ló máa sọ̀rọ̀ fún wọn kì í ṣe ẹ̀sìn wọ́n máa fi gbaṣẹ́ àwọn ìjọba wa kí wọ́n owó tó fi torí ìbéèrè tèmi fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn bàbá wa. bàbá mi ṣe rí tẹ́ ẹ béèrè ó dáa. ẹ máa gbọ́ mi tẹ̀ ẹ béèrè béèrè yẹn ẹni sọ̀rọ̀ bàbá mi. kí n má gbàgbé ni mi ì fẹ́ gbàgbé ni. ok ó yá. ṣe rí ó yẹ kí àwa tí Ọlọ́run ti ní àti ríran even àtẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé kò ó kàn jẹ́ mùsùlùmí ni ó kàn bá wọn sí torí ẹrù tó ń bà níwọ̀nba ẹ má bínú mo rò ní mo mú lábàá ni o pé àwọn nǹkan kan tá a bá mọ̀ pé a fi lè já àwọn ọ̀dọ́ yẹn gbà òun náà ni pé bóyá tọ́lọ́run bá ṣòwò bóyá ẹ̀yin tẹ́ wà ń bẹ̀yìn àtàwátà wà ń lé bóyá tọ́lọ́run bá ní ká máa dá àwọn owó kan ẹ má bínú o ẹ mọ̀ pé lára àwọn gọ́vnọ̀ wa àwọn sínétọ̀ wa àwọn house of rep ẹlòmíì náà ò ṣe ẹ̀sìn tí ò ṣe christian tí ò ṣe muslim ìfún mi wà kò ṣe tradition ó kàn ṣáà mọ̀ pé yorùbá náà tẹ́ bá dẹ̀ lọ wo orúkọ rẹ̀ kò sí samson bẹ́ẹ̀ kò dẹ̀ sí ibrahim bẹ́ẹ̀ tọ́ pé ọlọ́run ṣe pé owó kan lè wà tá a gbélé pé fúnlẹ̀ yorùbá bóyá tàbá rògbòkè ká kọ́ warehouse ká ní àwọn ọ̀gá bricklayer kan wípé ẹ̀yin àádẹ́ ti register lọ́dọ̀ onídìíká ti register lọ́dọ̀ government ilẹ̀ yorùbá àwa náà àádá ní ọ́fíìsì ti wá nílẹ̀ yorùbá pé ọ́fíìsì kan rè nílẹ̀ yorùbá tó yẹ pé anything tó bá ti ní í ṣe nípa yorùbá ọ́fíìsì yẹn lèèyàn máa lọ bóyá onídìí challenges ni o tó fi máa wá sórí platform bíbí gba ọ́fíìsì yẹn lọ àwọn tó dẹ̀ wà lọ́fíìsì yẹn rè àwọn tó rí wọn pé ni àwọn tó kàwé ni tí ó ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn náà sọ ọ̀rọ̀ ilẹ̀ yorùbá níbi ilẹ̀ yorùbá ti máa ní ìlọsíwájú ok ṣé wọ́n lé wọ́n lé nítorí pé ó ṣẹ̀sìn mọ́ iṣẹ́ wo ló fẹ́ kọ́ ṣẹ́rí bàbá a máa ṣiṣẹ́ o ọdún adé ràn wá lọ́wọ́ torí in tó fi máa jẹ́ ká àwọn èèyàn àwọn tó jẹ́ kéékèèké àwọn ọmọ kéékèèké táwọn náà ti rí pé ọmọ tó lọ́pọlọ tó fẹ́ lu ọpọlọ ẹ̀ tó bá wà bí ẹ̀sìn yẹn kò lè rí lù bẹ̀rẹ̀ pé tó bá wà nù yorùbá pé òkúra kó mọ́ ṣe ṣẹ̀ṣẹ̀ kó mọ́ bẹ́ ògún kó mọ́ ṣe kinní kó kàn ṣáà dá wà á rí ọpọlọ yẹn lò ní pé tó bá jẹ́ pé àpò kan wà àtàwọn tá a wà ń lé àtẹ̀yìn tẹ́ wà lọ́hùn àtàwọn tó jẹ́ sínétọ̀ àtàwọn tó jẹ́ ọ̀nẹ́rì pé owó kan wà tó sọ pé yorùbá ló ní ọmọ yorùbá tó bá ti ní challenges tá a lè fi ràn lọ́wọ́ tí ò ní mọ wúra rẹ̀ pé ìgbà tó ti kú nínú ẹ̀sìn òun nìkan ló ń ríra òun ò ráwọn kan tó tiẹ̀ máa wà pẹ̀lú òun tó yẹ tó bá ti dọ́dọ̀ àwọn yorùbá yẹn ti bẹ̀rẹ̀ tí wọ́n máa sọ pé gba nọ́mbà ilé ìpè ìbẹ̀rẹ̀ tí wọ́n máa tó máa sọ ọ̀rọ̀ fún Elédùmarè òkun ṣe pé o kúrò nínú ẹ̀sìn yípa àwọn kan máa kówó fún ẹ̀ á ṣí ọpọlọ rẹ̀ tó náà mọ̀ pé ìjẹ́ yorùbá yẹn gangan láti jẹ́ kóun gangan lè lu ọpọlọ ẹ̀ ní ẹ ti understand torí tá a bá gbé àjọ yẹn kalẹ̀ wọ́n mọ̀ dààmú ẹ̀yin tẹ́ ẹ wà lókè tẹ́ ẹ ń ṣe program pé ẹ wo torí pé mo fẹ́ fi ẹ̀sìn yẹn lẹ̀ kódà wọ́n ti lé mi lé wọn náà wọn ò ní sanwó skul mi mọ́ tí ọ́fíìsì kan bá ti wà ńlẹ̀ yorùbá tó gbogbo ẹni challenge tó bá ti ní kó lọ síbẹ̀ tó bá dẹ̀ ti débẹ̀ wọ́n á solve problem ẹ fún kódà mi wà tó yẹ pé tèmi wọn fẹ́ sanwó skul ẹni we are ready to pay it ifun àtirú àwa a dey contribute àwọn kódà kan lè rí pé ẹ ti ṣí àkáǹtì yẹn sí ẹlòmíì kan déédéé fún yín ó fún yín ní 4 million tẹ́ẹ̀ ní morúkọ ẹ̀ ẹlòmíì lè gbé 10 million kalẹ̀
ẹlòmíì lè gbé 15 million kalẹ̀ tó dẹ́ pé àwọn nǹkan tó yẹ pé ẹlòmíì tó fẹ́ kọ́ṣẹ́ wọ́n á lè rídì lọ fi sí ibi iṣẹ́ gidi tó fẹ́ kọ́ tí ò kàn kí n ṣe iṣẹ́ rádaràda tó yẹ pé akọ́ṣẹ́ yẹn tán iṣẹ́ yìí ò ní wúlò. Poland náà ní sùúrù ṣe rí àìdíà tẹ́ ẹ̀ ń sọ yìí àìdíà gidi ni ẹ má dẹ̀ sọ pé ẹ̀ ń sọ fún èèyàn kankan ẹ ṣe rí stage táwa ń sìn àwọn ọmọ Yorùbá èmi máa ń sọ gbogbo ìgbà tó o bá ti láìdíà kan ṣe rí táwọn MS bàbá ń ṣe ẹ jẹ́ kán tẹra mọ́ àwọn kọ́nà máa ṣe gbogbo ẹ̀ tó o bá ti láìdíà kan wá àwọn èèyàn kúnra tí wọ́n ṣí àìdíà yẹn ẹ ní sùúrù bàbá Muritàlá ẹ máa sọ̀rọ̀ ń sìn ẹ jọ ẹ wá àwọn bá ṣe mú àìdíà yẹn àwọn èèyàn tí ń kọ́ sí comment section pé kẹ count àwọn yìí ẹ champion ẹ èmi gan tí mò ń sọ̀rọ̀ ẹ̀ máa darapọ̀ mọ́ stage tá a wà ń sìn nìyẹn kò sẹ́nibọ̀dì tó máa ṣe nǹkan kan fún wa àwa fúnra wa àwa tó ju wá ti ń là yìí àwa náà la máa build the structure yẹn padà tá a bá kàn sọ síta kò sẹ́nibọ̀dì tó máa ṣe o àìdíà tẹ mú wá àìdíà gidi ni èmi dẹ̀ support ẹ champion ẹ fúnra yín ṣé ẹ champion ẹ fúnra yín àwọn tó bá dẹ̀ mọ̀ pé àwọn wà interested kàn follow yín sí kẹjọ discuss a lè dá WhatsApp group lẹ̀ a lè dá oríṣiríṣi system lẹ̀ ká máa fi communicate ká fi máa direct ẹ̀ bọ ẹ̀yin gangan ní kẹ champion ẹ ìbéèrè tèmi fẹ́ béèrè kí bàbá Muritàlá tó sọ̀rọ̀ ó ní pé kí lè ronú lórí hajj àti Jerusalem tí àwọn èèyàn wá ń lọ gẹ́gẹ́ bí ẹni tó ti ṣẹ̀sìn rí kí ni financial or nǹkan tá a lè pè ní economic implication ẹ lójú tí bójú tó wá láǹsìn ẹ ṣe bàbá mi. ṣe rí ìbéèrè tẹ́ béèrè n tó dáa ni kó tó di pé ojú àwa náà là èmi náà ń jẹ̀rán pé mo fẹ́ lọ sí Mọ́kà mo fẹ́ lọ wo ibi tí wọ́n sin àwọn ànábì sí wọ́n máa ń pè bẹ̀ ní Bàkíyà kí n dẹ̀ lọ sásàfà àti mọ́ríwà kí n dẹ̀ lọ ju oko àṣetánì but ẹ mọ̀ ẹni tí ò lágbọ́yé tá à ń sọ yìí kẹ́ ẹ sọ̀rọ̀ láti èní dọ̀la ẹni tó ń fẹ́ ṣe ni pé òun sì ń tewó jọ láti lọ bẹ̀ ẹ wá wo majority tó ń lọ ebi ń pa fámìlì wọn o àbúrò ìyàwó rẹ̀ wà tí ò rówó lé san o ẹ̀gbọ́n rẹ̀ kan wà tí àìsàn dá láàmú nílùú òkè tí ò rówó sẹ́ndì sí o ìyá rẹ̀ wà ń lé tí àìsàn ń bàjà tí ò rí gbé lọ sí hospital ó wá fẹ́ kówó lọ láti lọ ran ìlú kan lọ́wọ́ ìlú tó jẹ́ pé tó bá débẹ̀ wọn lè jí o pẹ́ ń bẹ̀ tí wọ́n fi lé ọ padà àwọn pípù ìdẹ̀rẹ̀ wọn nífẹ̀ẹ́ wa àtẹ́bárí mọ́ ṣe mọ́ ń wò wá gan kódà kẹ́ mọ́ sọ lárúbá báyìí wọ́n kàn mọ́ fi yín ṣe yẹ̀yẹ́ ni ṣẹ́gun wọ́n tún máa sọ báyìí fún yín pé àwọn arná ọmọ ayẹyẹ ẹ̀mọ̀ yín tán fi máa ń wo dúdú bíi pé àwọn aláìmọ̀kan àwọn tí ò lọ́pọlọ tán bá tún wá lọ ájì náà torí mo ní ọ̀rẹ́ kan tó ti lọ rí ó ròyìn bọ́n ṣe ń ṣe àwọn òyìnbó ìyẹn àwọn funfun ó tún wá ròyìn bọ́n ṣe ń ṣe àwọn dúdú. ọmọ Napoli àbí òyìnbó kan kò lè lọ bẹ̀ àwọn funfun tẹ̀rín bẹ̀rẹ̀ náà àwọn bíláàkì náà ni o. àwọn arábù náà ni. wọ́n lè rí òyìnbó Amẹ́ríkà bí London àbí Canada àbí Australia kó wá gbẹ̀rù ẹ̀ kó àwọn yẹn gbọ́n ni. òun náà ni mò ń sọ òun náà mò ń sọ. ẹ má máa sọ wọn ní òyìnbó ẹni dúdú náà ni wọ́n. ok àwọn arábù. ìtorí ṣe làáfó olórí burúkú lára àwọn àfáàyín náà lọ gbé kínní kámẹ́rà ń gbà tó lọ bẹ́ẹ̀ àwọn òyìnbó rèé o kò ń ṣàwọn òyìnbó o. so ẹ ti understand ṣe rí àwọn tí wọ́n ti kó sí lórí yẹn tí wọ́n ti ṣe wáàsí fún wọn yẹn n ó mọ jẹran pa ẹ rí i pé èmi náà sọ pé ó wà nínú ẹ̀mí mi pé mo fẹ́ lọ kó tó di pé Ọlọ́run wá sí èmi náà níyè ṣe náà tó bá ń lọ bí pọ́nkàn lọ ń dawó nù ni ẹ̀rẹ́ lómi gan yóò dé gan yóò gba àìsàn wá kò sí nǹkan ṣe ń bẹ̀ ẹ mọ̀ jẹ́ nǹkan ní gbogbo táwọn ẹbí nìkan lọ sí ẹgbẹ́ pé tó bá ti ṣe gbogbo kinní yìí pé arò òpó ìsìlámù ló wà ìkówó lọ bẹ̀ láti lè fi kún ẹ̀kọ́nọ́mì wọn lọ́wọ́ ẹ rí owó tán ń run síbẹ̀ yẹn lọ́dọọdún ni tó bá jẹ́rú owó yẹn náà run sílẹ̀ Yorùbá ni àbí Nàìjíríà ẹ mọ̀ bí Nàìjíríà ó ṣe rí nílé ni bẹ̀tọ́ lọ ayé pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ń lọ ẹlòmíì ò ronú délẹ̀ pé n tí mò ń lọ ń ṣe ẹ̀rí wọn sọ pé tẹ bá ti lọ bẹ̀ Ọlọ́run ti pa gbogbo ẹ̀ṣẹ̀ yín rẹ́ Ọlọ́run ọba Ọlọ́run kábíyèsí Ọlọ́run àwọn wo ló ṣe àwa black gan-an wọ́n kó kínní débi pé wọ́n fẹ́ ní ìṣúra ní tẹ́ ẹ̀ bá ti dé Mọ́kà yẹn ẹ̀sìn yín ò tí ì pé. ogun ọpọlọ náà bá wa jà. bẹ́ẹ̀ ìgbà tẹ́mi náà ti wá rí èmi ti wá rí pé báwo ni nísìn bí mo ṣe wá ń sìn mo kọ́ létí nísìn máa lọ kó bí 12 million àbí 9 million pé mo fẹ́ lọ wo ìlú kan ìlú tẹ́ pé tí n bá lọ tí n bá dé èyàn ò ní kí n wá rí lọ́pọ̀ owó yẹn o ẹ wo majority tó lọ ẹlòmíì gbáwó lápò ẹlòmíì nínú ilé mẹ́ta ó tálé ẹyọ kan ẹlòmíì òun àtọkọ ẹ ìyàwó àtọkọ wọn kọra wọn torí pé ó fẹ́ lọ ájì tọkọ ní pé kò gbọ́dọ̀ lọ pé owó ìjà àfisanwó iléèwé àwọn kan lè lọ yunifásitì ó ní rọ fúnra ló ń ṣiṣẹ́ owó o brainwash ni kò sí kankan bẹ́ẹ̀ ẹ mọ̀ àti wá ṣàlàyé ẹ̀ fún àwọn àfáwọn náà sì ti sọ fún wọn pé ara ẹ̀sìn ló wà o ájìá ẹ gbìyànjú kẹ́ lọ ọdún sí rọrùn kẹ́ni náà kẹ́jẹ ọdún náà ọba o ọdún náà ọba. business àwọn náà ti pé wọ́n kó àwọn èèyàn lọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wà Làgúṣìsì ó ti kó àwọn èèyàn lọ
lójú ọmọ kékeré ẹlẹ́yà kan ọmọ tí ò jọ ọmọ 15 tó faṣọ lójú tá a lè rójú yẹn wọ nínú jàlámíà ẹ ti máa mọ̀ pé ìyàwó èèyàn ò pé 50 rádaràda. wá mọ wáàsí tán ṣe nísìnyí ni wáàsí tán ṣe nísìnyí ni pé wáàsí tán ṣe nísìnyí ni pé wáàsí tán ṣe nísìnyí òun ni lóríṣàlá ẹni sùn ẹ jẹ́ kán délẹ̀ ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ next ẹ jẹ́ kán délẹ̀ ẹ jẹ́ kí bàbá wọn Poland délẹ̀ ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ next. wáàsí tán ṣe nísìnyí òun ni wípé ẹ má lọ́dọ̀ àwọn ms bàbá o àwọn tí ànábì ti ń júwe yí pé wọ́n máa dé tó bá ti di ọwọ́ ọ̀gbẹ̀yìn ìgbà tó pin ayé bá ti ń dé òun ni àwọn ms tó rámọ̀ pé àwọn ms bàbá ó tún yàn kú òun dè even ní pé kó o gba tàwọn o ìwọ náà lọ ṣe research tí wọ́n ń sọ gbogbo ẹ̀ náà ti ń sọ káàkiri gbogbo wọ́n mọ̀ pé kíní kan táwọn àwọn onísùnà máa ń jòkó wọ́n mọ̀ pé kíní yẹn ni pé alcohol la máa ń pè alcohol yẹn a lè ṣe ní Friday a dẹ̀ lè ṣe ní Sunday wọ́n ti máa sọ fún wọn pé ẹ má lọ́dọ̀ àwọn ms bàbá o àwọn kan ti dé o àwọn tó sẹ pé wọ́n ti ní wọ́n gbógun ti ẹ̀sìn Islam àwọn ọ̀tá Islam ni wọ́n o ṣẹ́rí irú àwọn tí wọ́n ń kó kinní yẹn sí lórí ẹ̀ lè máa sọ ọ̀rọ̀ ilé tí wọ́n kàn farabalẹ̀ àti gbọ́ torí pé kí ni wọ́n ti di ọpọlọ wọn mọ́lẹ̀ níbi tán lọ àfẹnitọ́ gangan bá wà wí pé ẹ̀dùn òun jẹ́ kinní rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní báyìí wọ́n ní báyìí wọ́n ní báyìí ó dàbí ẹni tó jẹ́ SU náà ni tó ń lọ deeper life kẹ́ ẹ wá sọ fún pé kó wá máa lọ sẹ̀lẹ̀ ẹ rí pé kò rọrùn so torí gbogbo ẹ̀ wọ́n ti di ọpọlọ àwọn èèyàn mọ́lẹ̀ tó jẹ́ wípé tán bá wọn àwọn tó kàn ń wá bíbí ìṣẹ́rí àwọn tó ń wá bí òun làwọn tó jẹ́ pé wọ́n ti kéwú dé dárájà kan wọ́n ti kéwú dé ààyè kan tó jẹ́ pé wọ́n lè wà confused tó jẹ́ pé àwọn ti ní ìpinnu pé táwọn fẹ́ ṣe lélẹ̀ àwa náà ti ní ìpinnu tẹ́lẹ̀ òbí àwa làwa wá gbé yẹ̀wò la gbé dúdú wò sí pupa pé so jọra wọn làwa fi wá rí pé kíní ò jọra wọn làwa fi wá sẹ́rí padà òun náà nírọ̀ tán fẹ́ lọ ájì yẹn tán sọ pé àwọn fẹ́ lọ ájì àwọn fẹ́ lọ ájì yẹn tó ti wà nù pinlẹ̀ wọn tán ti ń sọ fún wọn láti ilẹ̀ àti tán ti ń sọ fún wọn dì sí òun ló fi dàbẹ́ ní pé kìíní yẹn mú láyà wọn pé àwọn gbọ́dọ̀ lọ kó tó rí pé àwọn jáde láyé ẹ̀ẹ́dẹ̀ rí ànábì náà sọ pé ẹni tí Ọlọ́run bá ṣe jíjẹ mímu rẹ̀ ń rọrùn kó gbìyànjú láti lọ ṣe àràfá àti láti lọ bẹ ilé Ọlọ́run ọba àbẹ̀wò wò. bàbá nǹkan tó ṣe gbé wọn gógó ni wípé wọn ò ní ìkọ̀kan nílùú wọn aṣálẹ̀ nílùú wọn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wọ́n wá sí wọn gbogbo ẹ̀rí bóyá ẹ̀ráwọn pípọ̀ yẹn gbà tó bá ń jẹ̀rẹ̀ sí ni. bẹ́ẹ̀ ni. odidi ẹran ni ọmọ mẹ́ta máa fi ń jẹ̀rẹ̀ sí odidi màálù. bẹ́ẹ̀ ni. odidi ràkúnmí ni ọmọ mẹ́ta fi ń jẹ̀rẹ̀ sí.